أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún ọ̀gá oore tí Ọlọ́run máa ń ṣe fún yàn òun náà ni kó ṣèyàn ní mùsùlùmí àwa ń fi àánú Ọlọ́run àfi ń bẹ Ọlọ́run àdánwò tí yóò bá wa tí a fi láàṣẹ ìsìláàmù mọ́ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́yìn eléyìí a ń fi àsìkò yìí a fi ń ṣàdúrà fún àwọn òbí tó bí wa àwọn tí wọ́n ti bọ́dì sálìkì àmọ́ Ọlọ́run tí wọ́n kẹ́bọ̀ pọ̀ mọ́ Ọlọ́run ọba àlìkẹ́ ọlá bá ní foríjì wọn bá ní ṣekú nísinmi fún wọn àwọn tí wọ́n ń bẹ láyé náà àwọn òbí wa Ọlọ́run ọba àlìkẹ́ ọlá bá ní ṣe dáadáa fún wọn ẹ̀mí gígùn àtàlàáfíà ara Ọlọ́run bá ní dájọ́ rẹ̀ lé wọn lórí bákan náà gbogbo àwọn àfáà wa tọ́jọ́ yí pé wọ́n kú lórí tọ́lọ́run ọba àlìkẹ́ ọlá Ọlọ́run bá ní foríjì wọn o Ọlọ́run bá ní kẹ́ wọn o bàbá wa Àgbànímádùl Àrọ́bí Ọlọ́run bá ní kẹ́ wọn gbogbo àwọn àfáà súnnà pátá Ọlọ́run bá àlìkẹ́ ọlá bá ní kẹ́ wọn wọlá àjọ kan oṣù rẹ wọlá gbólóhùn la ilaha illallah so bákan náà gbogbo ẹ̀yin olùgbọ́ wa so tí à ń bẹ ní orí ètò lálẹ́ àtàwọn tí a tún máa padà wò náà à ń fi àánú Ọlọ́run bẹ lọ́hùn gbogbo nǹkan tẹ́nìkọ̀ọ̀kan wa táwọn rawọ́ rasẹ̀ sí fọ́lọ́hùn tí ti ń bá wà lẹ́mìí jẹ́ tá à ń bẹ̀ tá à ń rawọ́ rasẹ̀ sí fún Ọlọ́run balikọ́lá gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa o wọlé àjọ kan oṣù rẹ wọlé gbólóhùn la ilaha illallah ní tí wọ́n ti wá ń dùn lé lórí báyìí Ọlọ́run má jẹ́ ká jókòó bànújẹ́ lórí rẹ o wọlé agbára rẹ wọlé ògo rẹ àwa ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́hùn gbogbo ẹnìkọ̀ọ̀kan wa pátá ní tá a ṣe tọ́lọ́run ó fi bínú sí wa tó lóun ọgbà lẹ́rú mọ́ Ọlọ́run má jẹ́ ká lè ṣe o gbogbo ní tá a ṣe tí ó yọ Ọlọ́run balikọ́lá nú Ọlọ́run jẹ́ ká lè ṣe la haula wala quwwata illa billahi al-azim gẹ́gẹ́ bí a ti sàdéhùn fúnra wa pé bí idhnillahi al-wahidil qahhar a máa tú tafsiri al-Qur'ani fún wa ní ìjọ Friday báyìí láàrin aago 8 àbọ̀ sí àsìkò tọ́lọ́wọ́n balikọ́ lábá pé bí 40 minutes sá inshallah ta'ala tàbí 30 tàbí 1 hour so ó lè mọ́tò 1 hour tán so a ti bẹ̀rẹ̀ suratul Fatiha a ti bẹ̀rẹ̀ rẹ̀ ní ìjẹjọ so a dẹ̀ ti ń tú lọ Ọlọ́run ọba àlekíọlá a ti sọ ọsọ súra ìkalẹ̀ fún Ànábì wa sallallahu alaihi wasallam a ti sọ bó ti sọ kalẹ̀ a ti sọ pàtàkì rẹ̀ so nínú àwọn ọlá tí ń bẹ fún súra yìí tó yẹ kí a mú ẹnubà níjẹjọ tí a mẹ́nu débẹ̀ òun náà ni pé Ànábì wa sallallahu alaihi wasallam níjọ́ kan ìkánú àwọn sàhábà ó ń kírun lọ́wọ́ nínú mọ́sálásí Ànábì wá pé ipé eré Abu Umama kọ̀dá nàbí lóhùn so nígbàtí ó wá kírun tán ó wá lọ bá nàbí ipé òun pè mí lọ́lẹ́ẹ̀kan ṣùgbọ́n mo wà ní orí ìrun Ànábì wá ní àà sọ gbogbo Ọlọ́run ọba lẹ́kọ̀ọ́lá tó sọ yí pé yá ayyuhal ladhina amanu mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo istajibu ilallahi war rasul idha da'akum lima yuhyikum Ọlọ́run ní ẹ máa jẹ́ pé Ọlọ́run ẹ sì máa jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam nígbàtí wọ́n bá ń pè yín lọ síbi nǹkan tí ó yé yín nǹkan tí ó jẹ́ kẹ́ ẹ máa wà láyé nǹkan tí ó jẹ́ kẹ́ ẹ wà láyé pẹ̀lú dáadáa tọ́lọ́run àtànábì bá ń pè yín ẹ máa jẹ́ pé wọn Ànábì ní sọ́ọ̀mọ̀ Ọlọ́run ọba àlekọ́lá sọ báwọn ó fi hàn pé tó o bá ń kírun lọ́wọ́ tànábì bá pè ọ́ wà á járun wà á lọ dánàbí lóhùn sòtúrí pọ́lọ́wọ́n ọba àlekọ́lá lọ́pàṣẹ rẹ̀ ẹ̀wọ̀n tànábì sọ kálíbà àmọ́ pàtàkì sunna anabi wa Muhammad sallallahu alaihi wasallam tí àwọn kan bọ́ ta lónìí tí wọ́n ní sunna ò sí lára ẹ̀sìn tàbí tí wọ́n ní àlefi àdísì sí ẹ̀sìn a rí pé ìsọkúsọ ọ̀rọ̀ kó dàbí yẹn wà lórí irun ẹ̀rí náà bánàbí bá pé yẹn èyí ó sì kí ni oyọ́ ọ̀jarun ẹn tó bá wá sọ wípé anabi wa sallallahu alaihi wasallam sunna rẹ̀ kò sí lára ẹ̀sìn kí ni tọ́nà ó fi pè wá tá jẹ́ pé rẹ̀ òun náà ni alukur'an kí ni tánàbí ó fi pè wá òun náà ni sunna
ara ẹ̀rí tá a rí nì tí ó fi ń yọ ayé ké sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam fún gbogbo ẹ̀dá tó bá fẹ́ ṣoríire kò gbọ́dọ̀ kọ̀yìn sí ẹ̀ ń bá kọ̀yìn sí sunna anabi ó kọ̀yìn sí àlìjánnà rẹ̀ ni gbogbo àfáà tí bá ń sọ fún yín pé ẹ fàdísì lẹ̀ ẹ mọ́tẹ̀lá dísì bó ṣe pé ọ̀rọ̀ yìí ó ti kárí ilé ó ti kárí oko ẹ dákun ẹ má tẹ̀lérú àfáà bẹ́ẹ̀ téèyàn báyìí lè tẹ̀lérú àfáà bẹ́ẹ̀ yọ kábàámọ̀ ní jókòó àríkà mọ́ o torí pé wọ́n ti mọ̀ yìí pé gbogbo tọ́lágbára nínú ẹ̀sìn ànábì sàlàyé rẹ̀ láti lè fi sàlàyé alukur'an kẹrin wọ́n sì mọ̀ yìí pé ẹni máa rí inú alukur'an a sì ti rí inú alukur'an gbọ́ ọlọ́run ti pàṣẹ wípé ìntànàbí bá ti sọ fún yín ẹ tẹ̀lé so wọ́n wà máa wọ́gi lé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹnikẹ́ni tó sọ pé súnà ànábì òun ò ní tẹ̀lé ẹ sọ fún pé ẹbí ẹ lè rè yìí pé ṣé obìnrin tí bá ń ṣe menstruation lọ́wọ́ ṣé yọ jáwẹ̀ àbí ò ní jáwẹ̀ sẹ́ǹkì tó bá ní ó lè gbàwẹ̀ gbogbo ayé gan ni ó sọ pé àwọn òtún gbọ́rú eléyìí rí o bó tẹ̀ jẹ́ pé gbogbo ayé dákẹ́ lórí tí wọn gbọ́ rí lọ́dọ̀ àwọn bàbá tó ti lọ gan kẹ́nìkan ó dé láyé lónìí àwọn bàbá tó ti lọ gan ó sọ wípé súnà nàbí bò in tí wọ́n kẹ̀rì súnà ni wọ́n ń ṣe ni wàlẹ́ àwọn bàbá wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n wà ní ìsìn wọn ò jọ àwọn bàbá wọn sì ń fa àwọn bàbá wọn gbójú bí wọ́n wà máa dọ́gbọ́n ló wọn kẹ àwọn bàbá wa kódà àdúrà àwọn bàbá yẹn lọ́gbàdo ní ló jẹ́ kí irú gbogbo súnà wa gbòòrò báyìí àdúrà àwọn bàbá ni pé ọlọ́run paná adẹ́bọrẹ́ gbé súnà Muhammad ga àdúrà wọn sì gbà so ẹbí lérè pé níbo ló wà nínú Al-Qur'an kò obìnrin tí ń ṣe menstruation kọ́ mọ́ gbáwẹ̀ tọ́ba ní kò sí ẹ̀yìn kí wọ́n tó fi ní ọmọ gbàwẹ̀ kọ́ máa gbàwẹ̀ kọ́ òbí òun ò ní ládá àbí wọ́n kọ́ lẹ̀ fún so wọn ò lè kọ́ nǹkan kan lẹ̀ fún ṣé bí súnà ànábì ló jẹ́ kó yé wa yí pé obìnrin tí ó bá nírun kò ní gbàwẹ̀ kò sínú àyà Qur'an kí ló tẹ̀ ẹ̀yin ìyàwó gbogbo àwọn àfáà tí ń sọ báyìí ẹ̀yà máa gbàwẹ̀ má jáwẹ̀ kankan o kẹ́ máa gbàwẹ̀ lọ́ba ṣé bínú àdìsí láti rí ọgọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bá ti wá rí nu ọwọ́ ẹjá kò lábalábẹ́ so ìntà afẹ́fà ní ké ànábì wa sọ fún arákùnrin pé sọ́ọ̀mọ̀ pọ́lọ́n sọ bá ní ṣùgbọ́n o mo fẹ́ sọ ọ̀rọ̀ kan fún ọ síwájú kó o tó jáde ní inú masalasi arákùnrin bá lóun ti gbọ́ so ànábì wa lè lọ́wọ́ mú ànábì wa dẹ̀nà ní masalasi ọfà lọ́wọ́ ànábì ọ̀sán kankan wá ní ànábì sọ̀rọ̀ pọ́ sọ fún mi pọ́ fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní kí lọ́lọ́ fẹ́ sọ ànábì wa ní jẹ́ ń sọ súrà tó tóbi jù fún ọ nínú Al-Qur'an Karim tí ó sí ẹlẹ́gbẹ́ rẹ̀ ànábì ní òun náà ní Suratul Fatiha tó ń wóhun kò sírú rẹ̀ eléyìí jẹ́ kó yí wa pé súrà tá à ń tú lọ yìí ìyá súrà ni ó ní ọ̀gá gbogbo súrà Al-Qur'an Karim bákan náà ó ń sí ọlọ́run sallallahu alayhi wa sallam ànábì ń jẹ́ kó yí wa nínú hadithi wípé ìjọ kan Jùbìrìlù wà lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam wọ́n kàn gbọ́ gbúù tí nǹkan kan dún Jùbìrìlù wá gbójú òkè báyìí ọwọ́ ní wà nàbí sórí ilẹ̀kùn kan ní sánmà olóṣì lónìí wọn lam yufta qabla hadha al-yawm qat ilẹ̀kùn wọn ò sí ní síwájú òní láíláí wọn ò sí lẹ́kùn rí màláíkà kan ló sì wà sáyé lónìí màláíkà yẹn ò sọ̀kalẹ̀ rí láyé òní náà lọ wá kí náà ni màláíkà yẹn wá mú fún wa nàbí òun náà ní Suratul Fatiha tọ́lọ́wọ́n ọ̀sọ́rú rẹ̀ kalẹ̀ fún gbogbo ẹnìkan kan nínú àwọn tó ti lọ ṣáájú rẹ̀ nínú àwọn òjíṣẹ́ kò sírú rẹ̀ nínú ọ̀dọ̀ àwọn tó ti lọ so nínú àwọn òjíṣẹ́ so eléyìí fi ń sọ pàtàkì súrà yìí àti wá ń sọ fún wa lórí ipe ibi tá a dín náà ni pé Maliki Yawmiddin ọba tó ní ìkápá ní ọjọ́ ẹ̀san àti túbẹ̀ àwa ń tẹ̀síwájú yìí pé ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu lọ́dọ̀ àwọn oníkéwú la fi ń bẹ̀ wá ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run gbogbo wọn náà tó bá fẹ́ rẹpísẹ́ǹtì súnà lọ́ọ́ mọ kéwú dáadáa ni o lọ́ọ́ mọ kéwú dáadáa o bó jẹ́ yí pé nínú àwọn tọ́jú ń bí díà yìí olódò pọ̀ nù wọ́n ṣùgbọ́n ara wọn kọ̀ọ̀kan tí a ṣe kí ni o tí a mọ̀ kéwú so olódò pọ̀ nù wọ́n ṣùgbọ́n wọn náà tó bá fẹ́ rẹpísẹ́ǹtì súnà bá a ti ń sọ̀rọ̀ tàwọn ti bí kọ́njẹ́ kí bá ti máa sọ̀rọ̀ tiẹ̀ náà nù àìmọ̀kan kò sí rẹpísẹ́ǹtì súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam iyyaka na'budu nínú èdè Lárúbáwá a ní verb
a ní subject a ní object a ní ọ̀rọ̀ ìṣe a ní olùwà àti àbọ̀ àbí kí ni àwọn Yorùbá máa ń pè naam nínú èdè Lárúbáwá tá a bá ilé tí in tó bá yẹ kó wà níwájú tá a gbé wá sẹ́yìn tá a gbé in tó yẹ kó wà sẹ́yìn tá a gbé wá síwájú in tí ẹ máa ń pè ní kọ́sírù a lè sọ yí pé náà bùdúkà a máa jọ́sìn fún wọn Ọlọ́run wa nasta'inuka a sì máa wọ́ ọ ní olùrànlọ́wọ́ a lè sọ báwọn ṣùgbọ́n nínú èdè Lárúbáwá tá a bá sọ báwọn a tún wá lè mú conjunction wá kí ni conjunction náà ni pé a lè sọ pé náà bùdúkà a máa jọ́sìn fún ọ wà láàtà a sì máa sin láàtà náà a lè máa sin nǹkan míì ọlẹ́tọ̀ àti ọlẹ́tọ̀ fún ọ o lè mú conjunction wá átífù kó mú wá báwọn ṣùgbọ́n tó bá ilé gbé ń tó bá yẹ kó wà wájú wá sẹ́yìn ìtumọ̀ rẹ̀ ni pé ń tọ́ ọ sàn ibẹ̀ nìkan ìyún là ń pè ní kọ́sírù ń tọ́ ọ sàn ọ gbọ́dọ̀ gbé fẹ́lòmíì mọ́jọ ẹni tó ti dá kan lọ kí ni ìtumọ̀ rẹ̀ náà bùdúkà ọlọ́run èdè Lárúbáwá ọlọ́run wá mú káàfù ìbẹ̀rẹ̀ káàfù paríhun a wà gbé wá sí ọwọ́ wájú tó bá ti wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kò ní jẹ́ káàfù mọ́ torí káàfù lè dá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò wá di ìyáàkà ọlọ́run wá ní ìyáàkà na'budu kí ni ìtumọ̀ rẹ̀ gbogbo àwọn àfẹ́ ẹlẹ́bọ náà ní ìtumọ̀ kìíní ìyáàkà na'budu ìwọ Ọlọ́run la máa sìn rárá o kì í ṣe ìtumọ̀ rẹ̀ ní ìwọ Ọlọ́run la máa sìn ìyáàkà na'budu ìwọ nìkan sọ táà ní sin ẹlòmíì mọ́ ọmọ onítúmọ̀ rẹ̀ nínú ìlú Lárúbáwá torá àti gbémọ̀ fúlù bì wá síwájú ọlọ́mọ náà wù ní oko tó dá sọ́rọ̀ ẹ̀sìn o iyyaka na'budu ìwọ nìkan sọ láàmàsìn onítúmọ̀ iyyaka na'budu kì í ṣe pé ìwọ láàmàsìn rárá o ẹ má tutukutu o èdè Lárúbáwá èèyàn gbọ́yé ni o ọlọ́ni wá iyyaka nasta'in torí pé táwọn pé iyyaka na'budu wa nasta'in mo sọ pé a lè ṣe conjunction rẹ̀ mọ́ wọ́n tún wá gbé sẹ́ńtẹ́ǹsì ní ìwà padà lọ́lọ́run tó fi gbé wá padà yìí pé iyyaka na'budu ìkànnù ìwọ nìkan sọ́ọ́lá máa sìn àníṣe nǹkan míì wa iyyaka nasta'in ìwọ nìkan náà láàsì máa wá ní olùrànlọ́wọ́ ibẹ̀ ọ̀rọ̀ wa wà ń bẹ̀ nígbà tó ń ka sọ́tù Fàtíhà lójoojúmọ́ tó wá di pé ọ̀rọ̀ tí ń dá wàhálà lẹ̀ láàrin wa sáà lè fọlẹ́ ẹnìkan tọrọ sáà lè sọ pé kẹ́nìkan ṣàdúrà fún wa sáà lè sọ tá a la sọ pé àmọ́ ara wárán lọ́wọ́ rẹ̀ nínú sọ́tù Fàtíhà máa dáhùn wà fún bídíà ṣebí ń tá a sọ ní pọ́lọ̀ ńlá máa wárán lọ́wọ́ rẹ̀ sọ́lọ́n wa sọ yí pé ẹ wárán lọ́wọ́ wá sọ́dọ̀ mi o pẹ̀lú ọlẹ́ ẹnìkan ìwọ ọ̀dọ̀ rẹ̀ náà láàmà wárán lọ́wọ́ wá sí kí láàbùrọ̀ tó wá wá látẹ̀gùn kan àbí ẹnìkan tí ó wà bọ́ sí kí ni o tó wà máa sọ pé ìwọ Ọlọ́run ọ̀dà náà wọ́lọ́ alágbájá Ọlọ́run ni ó wá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ mi ọwọ́ alẹ́ mọ́ yìí ọ ẹ̀ríkẹ́ mo sọ yí pé ìmọ̀ràn pàtàkì fáwọn mùsùlùmí London mọ̀ ń bọ̀ ń bẹ́ o mọ̀ ń bọ̀ ń bẹ́ ṣùgbọ́n nínú tí ẹnìkan tí ń sọ ni pé wọ́n wá lẹ́yìn ò lè fọ́lá nàbí tọrọ mọ̀mọ́ bí mọ̀ràn yára London o so ẹni tó sọ̀rọ̀ èyí sẹ́ntẹ́yàn lè máa dá lóhùn àwọn èdè ẹni tí kò bá ti máa kéwú lóhùn so àdánwò ni kẹ́ni tí ọmọ kéwú lóhùn fẹ́ represent wánú Islam so àdánwò ni so sẹ́yìn lè fọ́lá ànàbí tọrọ ká gbọ́yé ẹni tó bá fọlá ẹ̀dá tọrọ kò di kèfèrí wájú Ọlọ́run mo rò pé à ń gbọ́ mi yé báyìí kò sì jáde kó nù ẹ̀sìn ṣùgbọ́n tó ṣe ẹ̀ṣẹ̀ ni kò dáa ń tẹ́ni yẹn ṣe kò dáa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe nǹkan yìí tí wọ́n bá bi wọ́n léèrè wọ́n gbà yìí pé ànábì pàtàkì ànábì tóbi pé ká fọlá rẹ̀ tọrọ kọ̀sá burú ń bẹ àti ìsọtẹlómi ò báyà wọn ṣe wù nǹkan kan o so mọ́sàárẹ́ sọ pé kèfèrí nírú ẹni bẹ́ẹ̀ àbí pé ó ti wá ṣe bọ́ pé gbogbo ẹbọ tí ìbáṣà ti wá ṣe ló gbìyànjú jáde kó nu Islam rárá ṣùgbọ́n àtàwásùlù bi ja'i an-nabiy sallallahu alayhi wa sallam la yajuz kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam ká fi ọlá ànàbì tọrọ
kì í ṣe pé àwa sọ pé ẹni tó bá ti wá ṣe ó ti dẹlẹ́bọ náà nu so rárá ìfẹ́ kan ni wọ́n ní ni wọ́n ń rò wọ́n sì nǹkan gbọ́yé ni àwa ọ̀rọ̀ àṣàlàyé ntí ó wà máa jẹ́ pé Ọlọ́run iyyaka na'budu wa iyyaka nasta'in so ìwọ̀dọ̀ Ọlọ́run nìkan la máa sìn ọ̀dọ̀ rẹ̀ nìkan náà la sì máa wárán lọ́wọ́ wá ọwọ́ alẹ́ ní ẹ sáwá wárán lọ́wọ́ lọ bòmí ṣe bá kàn sí pé kọ́lọ́ wọlá lágbájá ni a wà béèrè pé ẹ tiẹ̀ mú ẹ̀rí kan ṣoṣo wá lójú ayé ànàbì sallallahu alaihi wasallam táwọn sàbẹ tó jẹ́ wípé ntí ẹ fi ń sàtẹ̀gùn náà nínú àdúrà wọn ẹ̀rí tẹ́ mú wá hadithi kan wà nù Tirmidhi ìsìn tí sọ hadithi wọn a máa ń fẹ́ kẹ́ ń tó bá tó mọ kí ó díẹ̀ ní óbí díẹ̀ tó bá mọ kí ó díẹ̀ tó ráwọn kọ̀ọ̀kan mọ kí ó tí a sì lè dá tí a kà inú wa máa ń dùn sí irú àwọn bẹ́ẹ̀ kí wọ́n kàn ra sọ̀rọ̀ ká tó wá máa fọ́n jóká so hadithi ọkàn tẹ́ lè mú wá nù Tirmidhi ni ó sì lọ́rọ̀ nù ṣùgbọ́n à ń bọ̀ káwá kú lójú ayé ànàbì sallallahu alaihi wasallam nígbà tánàbì kú tán lójú ayé ànàbì gan ta ló dán wò ẹni tó dán wò ṣe èèyàn rẹ̀ ẹni tó múrò rí yẹn wá kìí ṣe èèyàn rẹ̀ munafiki olórí ibú ẹ̀dá òun náà ni Abdullahi ibnu Ubay ibnu Salul tó jẹ́ pé munafiki ni tó dasáfù mùsùlùmí rútì èsì díẹ̀ ló fi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó dá nínú ẹ̀sìn ẹ lọ mọ wẹ́n tí ó dálẹ̀ ẹ lè rẹ́nìkan tó níláárí kọjá pé ní ó dálẹ̀ ẹ wọ̀rọ̀ mọ́lúdì ẹ wọ̀ àwọn tó dálẹ̀ ẹ lọ́bì tàwọn tó dálẹ̀ náà ẹ ọkẹ wọn ṣe lójú ayé àbí wọn ò ṣe kíní kankan ńkọ́ là ń sọ ta lọ kọ́kọ́ dálẹ̀ ẹ lọ́bì ìtàn ẹ̀yin náà ẹ gọ́gù rẹ̀ ẹ lọ wọ àwọn Fatimiyun ṣé èèyàn rẹ̀ ni wọ́n níbo ni ẹ ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan burúkú nú ẹ̀sìn ẹ lè bẹ́ èèyàn rẹ̀ ń bẹ̀ ẹ lọ kàtà àwọn Fatimiyun àwọn tí ọkọ̀ dálẹ̀ Ubaydiyun so ẹni òun ló wò nígbà tí ọ̀dà dá Mẹ́kà tójú ọ̀rọ̀ ló máa sàbí pé ẹjẹ́ abọ́ta ká máa fọ lánàbí tọrọ ká máa sọ pé Ọlọ́run rọ̀jò fún àwọn lánàbí kìíní kan tó jẹ́ bá fẹ́ rọ̀ ó ti káwọn èèyàn jọ ní ma fẹ́ máa ṣe kí lánàbí wí lójú ayé rẹ̀ ànàbí ní la tastaghisu bi ẹ má fọ láàmì tọrọ wájú Ọlọ́run torí kójú ọ̀rọ̀ o innama yustaghathu billah tẹ́ ẹ bá fẹ́ wárán lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ wákọ́ àánú ọ̀sọ̀kalẹ̀ Ọlọ́run ní kẹ́ ẹ fi máa tọrọ ànàbí wọ́gilé lójú ayé rẹ̀ gẹ́gẹ́ káwá sọ yí pé ànàbí ti ẹ̀pọ́nra rẹ̀ lé ni so ànàbí pọ́nra rẹ̀ lé òkè nígbà tánàbí kú tán ṣé àdánwò ọ̀sẹ̀lẹ̀ sáwọn sàbẹ́ ẹ wá mújọ́ kan tí ẹ mẹ́rin wá níjọ́ kan táwọn sàbẹ́ wá lọ di sàárè ànàbí sàárè ń bẹ Mádínà o ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí báyìí o tí ẹ wá lọ pàrọ̀ àròjọ bẹ́ẹ̀ àwọn àdánwò ńláńlá àràgbá yamuyamu àdánwò tí àwọn sàbẹ́ òrìrì ẹ̀rì láyé ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn wà tánàbí kú tán wọn wà kórajọ kún wọn lọ bẹ̀ kún wọn sọ pé ànàbí dákun má sùn lọ́rùn Ọlọ́run wọlé ànàbí sàárè rẹ̀ láwọn àǹdí rẹ̀ yìí ẹ sọ sàbẹ́ kan tó ṣe bẹ́ẹ̀ ẹ sọ tábìlì tó ṣe bẹ́ẹ̀ àwọn sàbẹ́ wọn jagun rídà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn ẹnìkan kọ́ ọmọ lọ́bẹ̀ pé ẹjá lọ oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ lẹ́yìn ànàbí sallallahu alaihi wasallam tí wọ́n fi ń pa àwọn sàbẹ́ tí wọ́n ń pa Umaru tí wọ́n ń pa gbogbo wọn táwọn wàhálà ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì tí wàhálà ilé bá ti ń ṣe kí ni o tó bá ti ń die down ilé ò tún dìde bí mi bá tún ṣe ń dìde èmi ò tó ń ti bẹ́ẹ̀ sí wọ́n pàrọ̀ àròjọ kí wọ́n á ní ẹsẹ̀ láyé Umaru ẹ lọ gbọ́ ìtàn Islam dáadáa ló jẹ́ pé ọ̀tọ̀ làwọn iṣu kéékèèké tá a lè máa fàmọ́ra wa lọ́wọ́ tọ́lẹ̀ pé eléyìí ò tiẹ̀ fa wàhálà láàrin wa fáríù ni akẹ́tún ni ṣùgbọ́n ìpìlẹ̀ àwọn sàbẹ̀ wọn ò ṣe mistake bí àkìdá wọn ò bára wọn jiyàn àkìdá kan náà ni gbogbo wọn ní kí ni ọ̀sẹ̀ láyé Umaru ìta ń pè yìn sínú láyé Umaru ọ̀dàdá tí ò sí nǹkan tójú ọ̀rọ̀ kí ni wọ́n ṣe Umaru ni wọ́n já wọn lọ di sáré Umaru ni wọ́n lọ pé Abbas wá ẹni tó jẹ́gbọ́n bàbá ànàbì sallallahu alaihi wasallam òun ni kọ́ wá líìdì irun fáwọn ọ wá líìdì irun sọ̀látù listisqa irun tá a fi máa ń bẹ lọ́n tójú ọ̀bàrọ̀ Abbas wá líìdì ẹ̀ eléyìí wà nù ṣẹ̀ríà Islam a lè wò pé ẹni yí ẹni Ọlọ́run láàrin wa ẹjẹ́ ó líìdì àdúrà ká máa sàmì lẹ́yìn rẹ̀ in táwọn Umaru máa ṣe nù sallallahu alaihi radiyallahu anhum kọ́nà ọ̀bàlìkọ́lá kọba ni yọ́nú sí wọn Abbas wá ṣáájú pé fámílì ànàbí ni ẹ̀jẹ̀ ànàbí ni ẹ̀gbọ́n bàbá ànàbí ni Umaru tí Umaru bá ṣáájú tó bá bẹ́ lọ́hún sí bọ́lọ́hún ọgbà Umaru tó wá wò pé ilé pé tí Ọlọ́run bá pé
ẹ̀jẹ̀ ànábì lélẹ̀ ọ wá lídìí run wọn sọ pé wọ́n Ọlọ́run wọlé ànábì ìwọ Ọlọ́run wò sí ibi sàárẹ̀ ànábì láwà yìí tó bá jẹ́ pé nǹkan yẹn lẹ́tọ̀ọ́ ni wọn ò ìdí sàárẹ̀ ni wọ́n lọ máa parajọ sí àwọn òtí ẹ̀ nídìí wàhálà kẹ́kẹ́ wọn sọ Ọlọ́run ànábì àti dé o wọn ò ṣèyún káfà kan á máa lóhùn nífẹ̀ẹ́ ànábì ìfẹ́ ànábì kọ́ lélẹ̀ tó o bá gbọ́tùmọ̀ Suratul Fatiha yìí Ọlọ́run ní iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ Ọlọ́run nìkan sọ láàmú jọ́sìn fún ọ̀dọ̀ rẹ̀ náà láàsì máa wá ràn lọ́wọ́ wa ẹ padà sínú hadith tó jẹ́ pé gbogbo ilé ike tí kálukú ti jáde ní ẹ ti kọ́ aládìsí o ọ wà ní àrùbáyé náà hadith o àti ẹni ilé ike tí kálukú bá ti jáde nílẹ̀ Yorùbá yìí kódà lágbàáyé wọn kọ́ lárùbáyé náà hadith kò síbi wo ti kọ́ yàn bó jẹ́ pé gbogbo hadith ní ẹ ti àtakò tán ní ìsìn ṣé bí gbogbo hadith ní ẹ kọ́ yín tánà bíi gbé Abdullah ibn Abbas ti ń sọ fún pé yá gulam ìwọ ọmọ kékeré inni u'allimuka kalimat mo fẹ́ máa kọ́ láwọn gbólóhùn kan tí wọ́n ń ṣàlàyé fún pé lọ sọ Ọlọ́run ọmọ bọ́lọ̀ níwájú rẹ̀ kí ló wá wí fa idha sa'alta tó o bá fẹ́ béèrè nǹkan fas'alillah Ọlọ́run ni obi léèrè má bẹ̀dá o tó o bá ní bùkátà tó fẹ́ kọ́ lọ́wọ́ gbọ́ Ọlọ́run ni ó dojú àdúrà rẹ̀ kọ́ o bá nàbí ṣe tírẹ́nì àwọn sàbínú ìyẹn ló jẹ́ wọ́n gbọ́ yé àdẹ́wò ń dé wọn ò lọ sọ pé Ọlọ́run wọlá nàbí Ọlọ́run wọlá kìnnìkan wọ́n fèsì ọba wọn direct ni kí ni wàhálà ń bí eléyìn àwọn sálàfù máa ń sọ̀rọ̀ kan láwọn tó ti lọ wọn ẹnìkan nu wọn sọ̀rọ̀ ìrántí orúkọ rẹ̀ ó ní tí wọ́n bá bi mí léèrè wípé nínú kíyà rẹ̀ àti bàbá rẹ̀ kó wá ṣèṣirò ṣẹ́ rẹ̀ níjọ́ ògbìn àdìkámọ̀ kó jẹ́ pé òun ni wọ́n ní kó ṣèṣirò ṣẹ́ rẹ̀ àbí kọ́lọ́hún ọba àrí ó ṣèṣirò ṣẹ́ rẹ̀ ó ní máa mú Ọlọ́hun ọba mi ìní mọ́bì torí pé kò sẹ́ni tó lè kẹ́ni bí Ọlọ́hun wàláhì òbí ìwọ ò lè kẹwàá bí Ọlọ́hun àádọ́ba tó dá wa mọ̀ láìsẹ̀ fi ń wá tẹ̀gùn kan tó ọba mọ Ọlọ́hun ọba àlékè ọlá gangan ànábì gbé iléyùn sáwọn sàbí lẹ́mìí pé Ọlọ́hun ọba rẹ nífẹ̀ẹ́ rẹ ju ẹ̀mí ara rẹ gan lọ kò fẹ́ ká wọ náà ẹ wo bí ṣe ń pariwo Ọlọ́hun tó ń sọ náà Al-Qur'an Ọlọ́hun ní wa yuhadhdhirukumullahu nafsa èmi Ọlọ́hun sì ń kìlọ̀ ẹ̀mí ara mi fún yín o ẹ mọ̀ wọ náà Ọlọ́hun gan wákàtúbá ẹ wá dúró àdánwò tí àwọn tí wọ́n lọ jọ àwọn mùmìnì náà tọ́lọ́hun sọ nínú Suratul Buruj tó sọ fún wa Ọlọ́run ẹ wá dúró nǹkan tí wọ́n ṣe lórí ọmọ tí ó jẹ́ mùsùlùmí ẹ̀wọ̀n tí wọ́n ṣe gbogbo àwọn tó gbà fọmọ tí wọ́n gbẹ́ kòtò ìfẹ̀sọ̀tẹ̀ lẹ́yìn òní o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dánájọ́ ogbó mùsùlùmí kí lọ́lọ́run wá wí Ọlọ́run ní innal ladhina fatanul mu'minina wal mu'minati dáadájú gbogbo àwọn tí wọ́n fìtínà àwọn mùmìnì láyé tí wọ́n fìtínà àwọn olùgbàgbọ́ lọ́kùnrin àti olùgbàgbọ́ lóbìnrin tí wọ́n dààmú wọn kí lọ́lọ́run wí ṣe bọ́ èpè ló yẹ kó tẹ̀lé Ọlọ́run ní thumma lam yatubu tí wọn ò bá ilé túbá àsọ́bà tó dá wọn gan wá kí wọ́n ó túbá Ọlọ́run wá ní walahum adhabu jahannam walahum adhabun hariq Ọlọ́run ní ìyà jahannama ni ó jẹ wọn ìyà tó gbóná tó lágbára lòun ó fi jẹ wọn so either ọba tó dá wa gan wá kí wọ́n ó túbá so Ànábì sallallahu alaihi wasallam in tó gbéṣẹ́ mi àwọn sàbínú pé Ọlọ́run ọba àlékè ọlá yìí ọba tí ń kẹ́yàn ni ilẹ̀kùn rẹ̀ sílẹ̀ ní gbogbo ògbà arábìnrin kan Ànábì ń kọjá lọ sallallahu alaihi wasallam arábìnrin ó ń tọ́jú ọmọ tiẹ̀ ń tó ń tọ́jú ọmọ ọlọ́mọ yóò wá gbé ọmọ rẹ̀ jùlẹ̀ yóò tó wá lọ́mọ ń tọ́jú ọmọ ọlọ́mọ so Ànábì wá ń bí àwọn sọ́ọ́bà lérè yìí pé arábìnrin ṣé ó lè wù kọ́mọ rẹ̀ ọwọ́ ná wọ́n ní láìláì o ẹni tó jẹ́ pé kò fẹ́ kí ẹ̀rọ orin ọmọ ọlọ́mọ Ànábì wa ní sẹ́ wá rí bó ṣe wà kò lè láàánú ọmọ rẹ̀ tó ọba tó dáa níjọ́ gbé dàlíkì àmọ́ sallallahu alaihi wasallam in tánàbí gbéṣẹ́ mi àwọn sàbẹ́ ni ẹ̀gbọ́n tó lọ́n gan sọ ni tánàbí jẹ́ kó yé wa nínú àdìsí pé tó bá jọ́ gbé dàlíkì àmọ́ nígbà tí àwọn ànábì Ọlọ́run bá ṣìpẹ̀ tán tí gbogbo àwọn ẹni rere àwọn ẹni Ọlọ́run wà líyìí Ọlọ́run tí ẹ bá ṣìpẹ̀ pé Ọlọ́run dákun bá ní dáríjì lágbájá di ọmọ ọlọ́ àlìjẹ́ náà tọ́lọ́run ti dájọ́ bá ti wá ń ṣe báwọn Ọlọ́run á sọ yí pé shafa'atil malaika àwọn màláíkà ti bẹ̀ mí wọ́n bẹ̀ mí pé kí n dáríjì àwọn kan mo ti dáríjì àwọn ti kó òun náà wọ́n ti lọ àlìjẹ́ náà wa shafa'atil anbiya àwọn ànábì Ọlọ́run náà ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀bẹ̀ was-salihun àwọn ẹni rere náà wọ́n ti bẹ̀bẹ̀ pé kí n dáríjì wọn Ọlọ́run wá ní wa baqiya arhamur rahimin tó bá jẹ́ pé dáa mi tí mo dá wọ́n ń bẹ̀ mí pé kí n ṣe nǹkan mo sì ń ṣe ọwọ́ àpò èmi arhamur rahimin èmi tó jẹ́ pé mi ni mo mọ̀ yẹn kẹ́jù Ọlọ́run gangan wà ṣẹ̀ṣẹ̀ wà á máa kó àwọn nǹkan jáde kó nínú náà alladina lam ya'malu khayran qattun tí wọn ò sí dáadáa kankan rí
ṣùgbọ́n wọn ò sí dáadáa ń rí ẹ máa gbọ́ o wọn ò forí balẹ̀ fòósà wọn ò sìn gbẹ́rẹ́ wọn ò sògùn wọn ò sí kankan ṣùgbọ́n ọ̀sẹ̀sìn méjì Islam lọ àmọ́ wọn ò ní sí olóore kankan wọn ò kírun wọn ò gbààwẹ̀ wọn ò sí kankan àmọ́ kò sì ṣírùkù lọ́rọ̀ wọn tó jẹ́ pé tá a bá ń pariwo ẹbọ ara nǹkan tó wà ń bẹ̀nu tó bá gbọ́ sọ́tìlì Fátíhà yìí Ọlọ́run wá ní iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀dọ̀ owó ni Ọlọ́run nìkan la máa jọ́sìn fún ọ̀dọ̀ rẹ̀ náà láàsì máa wá ràn sí wa Ọlọ́run wá tẹ̀síwájú pé ihdina siratal mustaqim tí wọ́n bá sọ yí pé ká máa tọrọ torí pé àwọn Christian àwọn ọ̀tẹ́sì míì wọ́n bọ̀ bẹ́ẹ̀ wọ́n ò ní sẹ́rí pé àwọn mùsùlùmí ò sí lójú ọ̀nà wọ́n wá ń bẹ lọ́run pé kọ́lọ́run fọ̀nà mọ́ wọn ìtumọ̀ ìdìnnà kọ́ ni pé Ọlọ́run fọ̀nà mọ́ wa ìntẹ̀yìn bá ti ń ṣe nínú èdè Lárúbáwá tó o bá tó wá ń ṣàdúà rẹ̀ ọ̀n ṣàdúà àdàwámù àléhì nìyẹn kí nǹkan yẹn ó máa lọ gbére continuity ihdina siratal mustaqim ìwọ Ọlọ́run fẹsẹ̀ wá rinlẹ̀ ìdúró ṣinṣin lójú ọ̀nà tìwọ Ọlọ́run tó tọ́ ojú ọ̀nà tọ́lọ́run tó tọ́ kò mí ní pé Islam o ká lọ gbọ́ yìí o Islam ojú ọ̀nà tọ́lọ́run tó tọ́ ni ṣùgbọ́n nínú Islam gẹ́gẹ́ bó ṣe wọ́n náà àdìs Abdullah bin Mas'ud radiyallahu anhu Abdullah bin Mas'ud ní nígbà tí Ọlọ́run sọ àyà inú sọ́tọ̀ ní An'am nígbà tọ́lọ́run ka àwọn àsọ́ọ́lẹ̀ mẹ́wàá tó ń kà fún wa nígbà wá débi pé wa anna hadha sirati mustaqima tọ́lọ́ ní ojú ọ̀nà tèmi Ọlọ́run tọ́tọ́ ni mustaqima tọ́tọ́ pọ́nrẹ́gẹ́dẹ́ so nígbà tí Ànábì kàdíbẹ̀ Ànábì wá mú ọwọ́ rẹ̀ ó wá fa ìlà lẹ́bàá pé sẹ́rí látò straight yìí sírọ́tù Ọlọ́run tọ́tọ́ nù ó wá fa àwọn ìlà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ìyẹn wà zigzag ó fà wọ́gọ́wọ́gọ́ ó fà lẹ́gbẹ̀ẹ́ bíi wọ́gọ́wọ́gọ́ Ànábì wá ní sẹ́ra àwọn eléyìí ṣubúlù nìyẹn àwọn oríṣiríṣi ojú ọ̀nà but inú Islam iná lọ wà àmì lẹ́yìn ní ntọ́ bá dúró kí ni túmọ̀ istiqama òun náà ní ká dúró tọ́ lójú ọ̀nà tọ́lọ́n bó o láàṣẹ gbọ́yé ẹjẹ́ á padà lọ sínú Suratul A'raf torí pé inú tafsiri tó dáa jù ní pé tafsiri li Qur'an bil Qur'an ká máa fi Qur'an túra wọn tó o bá ti fi Qur'an túra wọn tán ọ wà tún lọ fi tafsiri li Qur'an bi sunna ọ máa tú al-Qur'an pẹ̀lú sunna Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú Suratu Al-A'raf nígbà tọ́lọ́ ń dá wọn mọ̀lẹ́ká ẹ̀tọ́ dá ádámọ́tà tọ́lọ́ ní ká mọ̀lẹ́ká ìforíbalẹ̀ fún ìforíbalẹ̀ ẹjọ́ náà kìí ṣe ìforíbalẹ̀ ti ìjọsìn ìforíbalẹ̀ ọ̀gá sọmaṣẹ́ nítorí pé ó ti béèrè táwọn mọ̀lẹ́ká ọmọ ádámọ̀ sì ti gbà wá gbà ní mástà rẹ̀ gbà ní mástà níjọ́ náà Ọlọ́run ò tí ì sọ́dé wọ̀ kéèyàn ó foríbalẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run so ní súnà títí wọn tẹ̀híyà lásán láti lè fi kí ẹ wá tẹríba fún Ádámà torí pé òun lọ̀gá èso ọ̀tẹ́ríba ń jọ́nà Ọlọ́run sọ́dọ̀ lórí ibú kálukú ti mọ̀ tán kí ló wá ló wí Ọlọ́run wá ló ń sọ́dọ̀ lórí ibú kí wá ní ṣẹ̀tọ́ ń sọ fọ́lọ́run látara àgbéraga ó ní fábímọ́ agiwáyéta ní pẹ̀lú pé ó ti sọ́dọ̀ lórí ibú báyìí tó sọ́dọ̀ lórí ibú la aqudanna laka lahum siratakal mustaqim ojú ọ̀nà tí wọ Ọlọ́run tọ́tọ́ ojú ọ̀nà rẹ tọ́tọ́ tọ́jẹ́ pé àwọn èèyàn tọ̀ dé àlìjánnà ibẹ̀ ló wọ́n lọ dúró sí fún àwọn èèyàn tóun ò ní jẹ́ wọn gbọ́yé ó fi hàn pé inú Islam náà ni òun wà lọ dúró lẹ́nu ọ̀nà ojú ọ̀nà báyìí bóun ni ó sì wá dúró lójú ọ̀nà onílà atiyannahum min bayni aydihim ìmọ̀ wá bá wọn ni wà ń yọ sí ẹ̀ ń wájú kí ni wájú ibi tá a dojú kọ làlìkíámà wa ọ̀rọ̀ àlìkíámà òun ó jọ máa dàrú mọ́ wọn lọ́wọ́ ẹ̀rọ wọn ni kí ni alẹ́fọ́lá rẹ̀ bí tọ́rọ alẹ́sẹ̀gbá alẹ́sọ̀gùn alẹ́sẹ̀ lọ́rọ̀ àlìkíámà yóò máa dàrú wà mí bẹ́ẹ̀ ni àìdí ń sì yọ sí wọn lẹ́yìn ẹ̀yìn wọn láyé ń jẹ́ ká yé oyé wọn wọn ò ní tẹ̀sẹ̀ máa pè wọ́n kalẹ̀ lórí ọ̀rọ̀ ayé wọn ò pẹ́ ní kẹ́kẹ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ ayé o ẹ̀yin ará London ẹ̀yin ará Amẹ́ríkà ẹ̀yin ará Europe ẹ̀yin ará gbogbo ẹ̀ ogobi tẹ́ bá rí ẹwà Spain ní kiri kan àtàrà Nàìjíríà ibi tí kálukú ti ń wọ ọrọ̀ ajé rẹ̀ títí ń jẹun títí ń wá jẹmu rẹ̀ tí wọ́n bá ti ibẹ̀ pa lónìí tí wọ́n ní gbogbo ẹ̀yin àjòjì tẹ́ wà bí ẹ máa lọ o ẹ rí i pé láàrin jọ́ mélòó kan àwọn èèyàn ti find iṣẹ́ mi wọn ò ní ẹsẹ̀ pé èèyàn kalẹ̀ wọn èèyàn pa àwọn èèyàn kalẹ̀ pé àyà alágbájá nígbà wọn abọ́ ọ̀dàjà ṣọ́ọ̀bù tó báyìí kí ló tẹ̀ fi lọ ṣọ́ọ̀bù náà máa lọ ṣọ́ọ̀bù rárá yóò ti jí lọ
ṣùgbọ́n bí ọ̀rọ̀ ayé náà ká ẹ máa kírun ẹ ṣe súnà ànábì ẹ fi irun gbọ̀nlẹ̀ ẹ ṣe gbá ẹ ṣàwò ẹ ṣe máa pàṣẹ ìdí wọn èṣù lóun ó ti lọ dúró díẹ̀ ìsìláàmù náà wọ́n rò pé àwọn ṣe òun ó ti wá lọ dúró díẹ̀ lójú ọ̀nà yẹn so ọwọ́ ni wàhálà tẹ́jídù akitharọ̀ ọ̀hún ṣáàkiri ìwọ ọlọ́run ò ní rí ọ̀pọ̀lọpọ̀ wọn lẹ́yìn tí ó mọ oore wọn á dúpẹ́ fún ọlọ́run ọ̀tọ̀ lẹ́yìn tí ó ṣoore fún ọ̀tọ̀ lẹ́yìn tí wọ́n máa dúpẹ́ fún níta wá fẹ́ lò ní pé ọlọ́run wá ní ká sọ pé ihdina siratal mustaqim ká ìwọ ọlọ́run fẹsẹ̀ wá rinlẹ̀ tọ́ wa sọ́nà ojú ọ̀nà tọ̀tọ̀ yìí fẹsẹ̀ wá rinlẹ̀ ńbẹ̀ ìdáyà kọ́lọ̀ wọn fọ̀nà mọ̀yàn kó wá jẹ́ kéèyàn ò dúró ṣinṣin lórí rẹ̀ ìdáyà méjì ní bẹ́ o ìdáyàtul irshad wa ìdáyàtul tawfiq ìfọ̀nàmọ̀yàn ti ìjúwe ń bẹ ìfọ̀nàmọ̀yàn ti kòǹgẹ́ ń bẹ méjèèjì náà lọ́lọ́run ti sọ náà Al-Qur'an ọlọ́run jẹ́ kó yé wa pé ìwọ ànábì innaka la tahdi man ahbabta ó lè fọ̀nàmọ̀ tó bá wù ọ́ nínú àyà mi ọlọ́run sọ pé ìwọ ànábì innaka la tahdi ila siratil mustaqim ìwọ ànábì lọ́ọ́ máa fọ̀nàmọ̀yàn lọ sójú ọ̀nà tọ̀tọ̀ ṣé kò yẹ takora wọn àṣé in ti ń bẹ lọ́wọ́ àfà tí ń bẹ lọ́wọ́ ànábì ọlọ́run tí ń bẹ lọ́wọ́ ẹni tó fẹ́ ṣe dáadáa òun náà ni ìdáyàtul irshad kéèyàn ojúwe èèyàn pé sórí in ti Islam sọ ní láfi ń pariwo gbẹ̀yìn tẹ́ ń pa àwọn èèyàn kò sí já ń bẹ̀ tí ẹni kọ́ ọ sọ ẹni tó lọ́n bá kádàrá nù mọ́ yóò wulẹ̀ nù so ìdáyàtul irshad dùnú àyà yẹn ọ̀tá kóra wọn o tọ́lọ́run lánàá bí lè fọ̀nà mọ̀ yàn níbìkan ó tún ní ò lè fọ̀nà mọ̀ yàn níbìkan nígbà tó fẹ́ kẹ́gbọ́n bàbá rẹ̀ ìyún Abu Talib kó wí la ilaha illallah tí ó wà rí wí tànàbí ìbànújẹ́ ọlọ́run ajẹ́ kó yànàbí pé innaka la tahdi man ahbabta ó lè fọ̀nà mẹ́ni tó bá wù ọ́ ẹni tó bá fẹ́ ìmọ̀nà òsì lọ́wọ́ rẹ̀ nínú àyà mi ó sọ fún ànàbí yìí pé innaka la tahdi ila siratil mustaqim ìwọ ànàbí lọ́ọ́ máa fọ̀nà máwọn èèyàn lọ́sọ́nà tọ̀tọ̀ àṣé ibi tọ́lọ́run ti lánàbí ọ́ máa fọ̀nà mọ̀ yẹn òun náà ni kó júwe ọ̀nà fún yẹn yìí pé ẹ ṣe báyìí ẹ rò rí rẹ ń bẹ̀ bíi kéèyàn júwe ọ̀nà kò sí tó bá gbà náà bíi ìjọra ló fi já máa tọ̀ lọ straight ọlọ́jà jọra kọ́ wá mọ̀nà kọ́ máa lọ kọ́ máa yá bí kankan ọwọ́ ọlọ́run lọ́wọ́ ó lè máa tọ́ lọ bá ń kọ́kẹ́ ìyàsọ́ náà bòmí ìbàrà so níwà mórí lọ́nà bòmí ń lọ́nu so ẹni tó lọ́n bá kádàrà ànú mọ́ kò sí ń tẹ́ ẹ lè sọ yọ sọnù ni. àwọn àmà bẹ̀ lọ́n ihdina siratal mustaqim ojú ọ̀nà wa ní ojú ọ̀nà tọ̀tọ̀ siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn tí wọ́n ọlọ́run ọba àlékẹ́ ọlá tó ṣèdẹ́ra lé lórí bó láti wá máa tọ́lọ́ sí ìdá lórí ọlọ́run sọ fún anú súrà mi nínú Al-Qur'an Karim ọlọ́run ní wa man yuti'illaha wa rasulahu war rasul ẹ̀ ń bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ànábì ọ̀tẹ̀lé ọlọ́run tó wá dá kọ́kọ́ tó tẹ̀lé ànábì Qur'an ó nìyẹn súnà ọ̀tẹ̀lé méjèèjì náà ọlọ́run ní fa ulaika ma'al ladina an'ama Allahu minan nabiyyina was-siddiqina ọlọ́run ní irú àwọn ẹni báwọn oní ọmọ wà pẹ̀lú àwọn tèmi ọlọ́run ṣèdẹ̀ra lé lórí nínú àwọn ànábì ọlọ́run nínú àwọn ẹni rere nínú àwọn tí wọ́n kú ṣẹ̀yídí á kórú àwọn ẹni tí bá ń tẹ̀lé ọlọ́run tí ń tẹ̀lé ànábì tó fa súnà ànábì mọ́ra tó fi súnà ànábì ṣe ìmọ̀nà tó jẹ́ pé ọlọ́run wí ànábì wí ní fi ń ṣẹ̀sìn ọlọ́run ńlá irú àwọn ẹni báwọn á kó wọn papọ̀ máwọn tèmi ọlọ́run ti ṣèdẹ̀ra lé lórí nínú àwọn ànábì ọlọ́run àṣojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ojú ọ̀nà àwọn ẹni rere oní siratul mustaqim tí wọn ò ní máa wọ̀tún wọn ò ní máa wò sí ibi tọ́lọ́wọ́n bá àlékè ọlá pa láṣẹ gbogbo tọ́lọ́wọ́n pa láṣẹ wọn ò mú ṣẹ gbogbo tánàbí kọ̀ fún wọn wọn ó dènà sí ọlọ́run wa ní ghayril maghdubi alayhim tó yàtọ̀ sójú ọ̀nà àwọn tó wọn ọlọ́run ti bínú sí àwọn wo lọ́lọ́run bínú sí ibi tá à ń lọ ni níbẹ̀ gbogbo àwọn fún tafsir sọ pé al-maghdubi alayhim humul yahud òun làwọn yahudi àwọn jù kí ló dé tọ́lọ́run fi bínú sí wọn li annahum arafu al-haqqa wa adalu anhu wọ́n mọ òdodo lódodo wọ́n sì gùn rí ń bẹ̀ yahudi àwọn jù wọ́n nímọ̀ ní ìmáàmù wa àgbà Ibn Taymiyyah rahimahullah ta'ala rahmatan wasi'a àkíyèsí tabandakọ Ibn Taymiyyah tàndakọ Ibn Baz wallahi àwọn èéṣe oníṣẹ́wúṣẹ́wú tá ń tẹ̀lé wọn mo ti sọ náà nínú clips kan yí pé mo lè máa sọ àwọn ibi tí àwọn Ibn Baz ti ṣe mistake Ibn Taymiyyah tó jẹ́ pé àsì ní tẹ̀lé wọn bẹ̀ à ń tẹ̀lé ẹ̀kọ́ tí wọ́n bá sọ jáde ni èèyàn bá máa bú wọn kò sí tọ́kàn wá ọ̀ bá máa sọ̀rọ̀ kò sí tọ́kàn tó láyé mọ iye mọ́síálà ní Ibn Taymiyyah ọlọ́ba yìí ẹni tó bá jẹ́ àfa àgìtórí ẹ̀ bá pé
ó ní máa tẹ̀lé personality òdodo lọ́mọ wákàkí àmọ́ bí o bá ti ródòdó ọ̀rọ̀ ọ wà kóòtù ẹ̀ ń tọ́ sọ kún ó lè bá àmọ́ kó wọ́kọ́ lọ lọ̀rọ̀ ẹ̀ ń tọ́ lọ́rọ̀ ni à ń kóòtù àwa máa ka tí Imam Sharawi bó ṣe jẹ́ pé wọ́n takò àwọn nǹkan kankan nínú táwọn ọgbà ń tá a bá rí inú lọ́dọ̀ wọn nínú mọ̀ so àgbà wọlé Imam Sharawi àáfàá wa ní bimana lè kẹ́límà nínú ẹ̀ ń táwọn máa ń ka tí a rẹ̀ èmi máa ń ka tí a rẹ̀ Imam Sharawi tó wà ní Cairo tí wọ́n ti kú rahimahullah so ẹ̀yin ni ẹ̀yin kàn máa parọ́ ẹ̀yin ń bí díà mọ̀ ń bọ̀ ń bí ẹ̀yàn rárá London o mọ̀ ń bọ̀ ń bẹ́ o so Imam Ibn Taymiyyah wọ́n ní kí ló dé tọ́lọ̀ ń fi wọ́n ní man fasada min ulama'ina ẹn tó bá bàjẹ́ tí ó mọ òdodo nínú àwọn àfáà wa tí ó wà tẹ̀lé nínú àwọn àfáà ẹ̀sìn nínú àwọn àfáà Islam àwọn àlùmọ̀ àtànàbí fàfi ìṣàbàhùn bílí yahudi ó ti jọ yahudi nù kí ló dé tọ́lọ̀ ń fi ròyìn yahudi pẹ̀lú pó bínú sí wọn ni pé àwọn yahudi nímọ̀ ìmọ̀ ń bẹ lọ́dọ̀ yahudi wallahi yahudi nímọ̀ ṣùgbọ́n wọn ò tẹ̀lé wọn mọ̀ òdodo tó lè lọ́dí pé àwọn ní lọ tẹ́ni àwọn ará Mádínà síwájú kánàbí ò tó dé tí wọ́n tó ti wà nù Tàórátà ọwọ́ wọn ní ìmọ̀ gidi Abdullah ibn Salam ń bẹ́ẹ̀ nínú àwọn tó nímọ̀ ni tó sì padà gba ìsìlámù tiẹ̀ àwọn ní tẹ́ni àwọn ará Mádínà lẹ́yìn pé àtànàbí bá dé gbogbo ẹ̀yà ará Mádínà yìí ànàbí kan bọ̀ àjọ gbógun tì yí ni wọ́n ti tírẹ́nì wọn inú òjò wà láàánà bí ọ̀pọ̀ nígbàtọ̀ ráwọn ará Mádínà bó ṣe bá wọn sọ báyìí wọ́n gbà lọ́wọ́ kan ni ṣùgbọ́n ọlọ́run wa ní kí lọ́lọ́run gbínú sọ́tù bàrá kọ́ra ọlọ́run ni wala ma ja'ahum ma arafu kafaru bihi ìgbà tí wọ́n mọ̀ tí wọ́n ti ń sọ fáwọn èèyàn pé ànàbí ń bọ̀ nígbà tọ́lọ́run wá gbànàbí ń dìde kafaru bihi àwọn ní akọ́kọ́ takò ọlọ́run wa ní falanatullahi àbí alalikadibi so gbogbo òpùrọ̀ pátá ẹn tó mọ̀ òdodo ọlọ́run ní gbèjìnà sí kí ọlọ́run kọ́ máa bá so àwọn yahudi in tó jẹ́ kọ́lọ́run ó bínú sí wọn nu nígbà tẹ́yìn àáfàá náà wá mọ̀ òdodo kí n sáré lọ bí ìmọ̀ràn ráńpẹ́ tẹ́yìn àáfàá mọ̀ òdodo tẹ́ẹ̀sì tẹ́lẹ̀ ló fi jẹ́ yí pé pàtàkì jùlọ ní London Afa Said tí wọ́n dìde tí wọ́n ń sọ̀rọ̀ níbẹ̀ lóòótọ́ wọn yìí sáàfà àbí alhamdulillah ṣùgbọ́n wọ́n sàgbódòdó lọ wọ́n sì ń jẹ́ kó yé pé eléyìí kò sínú Islam eléyìí wọn ọ̀bá àlè wọn ọ̀bá máa ṣe pé wọn ọ̀bá máa bẹ́ẹ̀ àwa náà sọ̀pọ́ọ̀tì èpè àsọ̀pọ́ọ̀tì èébú ṣùgbọ́n wọ́n wà lórí òdodo ìwọ wá bọ́ọ̀ta lórí òdo ẹ̀mbú ẹnìkan wípé ọ̀nà tí ń lò kódà ìwọ wá bọ́ọ̀ta ó ní àfáàmúrẹ́ ẹlẹ́à ìwọ ń jókòó ti èyí ọmọ àlè Belfast ọpẹ nìkan ló máa lè síbẹ̀yìn sí ń bú òun pé òun máa ń ṣépè tí wọ́n bá já àfáà gidi ṣé gbólóhùn ọmọ àlè yẹ kó jáde lẹ́nu ẹ̀ lọ wo clips wa kan èmi mọ̀ ń sọ àbá àfẹ́sì kan tọ́wà rí ti ń pè yàn lọ́mọ àlè so tó ọgbẹ́ ẹlẹ́ pẹ̀lú ọmọ inú ṣẹ̀ríà Islam ọyẹ wọn náà lẹ́gbà 80 ẹ̀yìn ará London tẹ́ ẹ bá rà fáwọn ẹ̀nà lẹ́gbà 80 so torí pópẹ́ ọlọ́ mú òbí ẹni wá àwọn nǹkan kan bẹ tí ò sí sáwàdà nínú ṣẹ̀ríà èèyàn bá wọn ṣùgbọ́n n tá a sọ ni pé káfásáìdì ọjọ́ o kó sì máa tú àṣírí yín lọ bá wọn o kó máa lọ bá wọn kó máa tàṣírí yín lọ bá wọn torí tí ń kọ́ ọlá gangan irú rẹ̀ kọ́ làwọn máa fún lésì láti àmọ́ fún ọ lésì wàláì ó dójú ti léèké omi tó ti jáde bóyá ẹ máa gbọ́ clips tẹ́ bá ń ṣe padà ẹ máa gbọ́ ìwọ tó rí ké ó pè ẹ̀yin ará London tẹ́ ń tẹ̀lé ẹnì kò ní tẹ̀lé arákùnrin tí ń sọ̀rọ̀ ó dùn mí tó kọ rẹ̀ wá lọ papọ̀ mọ́ kọ mi ní tí ń dùn mí jùnú so ó dùn mí ẹnì kò ní tẹ̀lé léyìn tẹ́ ẹ bá gbìyànjú ń tẹ́ ẹ fi mọ̀ pé ta ló yẹ kẹ́ ẹ tẹ̀lé ta ni ó yẹ kẹ́ ẹ tẹ̀lé torí pé àsàlátù ti ń tú sáwí ti ń tú látara tí àfáṣáàdì ń sọ London ara wa ń kan yín ọ̀wà ọ̀rẹ́ ọ̀rọ̀ kankan mú wá ìwọ tó ọmọ tó bá lọ jáde ilé ike ó dójú ti ilé ike obi tó ti jáde kódà yẹ káwọn àfáàrí ó lè pè pé àdúrákùn mọ́mọ́ rẹpísẹ́ǹtì wa mọ́ so ọ̀hún sọ pé fi kìtáàbù ṣe kìtáàbù tí fi bá ṣáájú kìtáàbì kọ́ ní ọ̀jẹ̀ lọ́wọ́ kírísì rẹ lọ́wọ́ bẹ̀rẹ̀ so fi kìtáàbù ṣe pọ́ sí wà ń bẹ́nu
ó tó wá ń wí kọ̀sẹ́ntì ò lè ṣe mistake ṣùgbọ́n ẹ̀ tí máa mọ ibi tí level èèyàn bá mọ tó bá jẹ́ pé ń pààrọ̀ ọ̀rọ̀ mistake kọ̀sáré correct ara ẹ̀ padà ọwọ́ ń pààrẹ̀ kìí sẹ́ mẹ́rin ó tún fẹ́ káyà Quran ó ní ìwọ mìíràn lẹ́yà ọwọ́ ń máyà wáyé ké inna salati wa nusuki lọ́wọ́ tí àfa mìíràn lẹ́yà áyà tí ẹ mú wa lọ́wọ́ sí báwọn ṣe kà ní ìwọ ṣe kà máa wẹlẹ́kọ̀ọ́ ọwọ́ ni wà máa yáyà ṣé wà máa yá ṣé bí ṣe mẹ́mbẹ́ nu òun fi ha òfin pe òun fi ha òfin pe àyìn ṣé túmọ̀ rẹ̀ nu ìtẹ́ fi mọ̀ ipe ta lẹ́tẹ̀lé irú èmi àwọn ìdárò ẹni bá ń lò èmi ọlọ wá ṣéwùtọ̀ bá torí ẹ̀ bá pé nínú yín tó mọ kí ó ọwọ́ à ń sọ pé ó fi 1.5 million lẹ̀ ṣé wọ́n tó sára tó ti túmọ̀ lórí sọ̀rọ̀ pé kí lọ́kà wà àtọwọ́ pẹ̀lú pé kíní agbo àfáàtì bá ń fowó sakọ̀ yan ọ̀kan wa a ní ọbọ̀ta ìmọ̀ ńlọ yẹ kí wọ́n máa ń dá wákà kan láyé ìgbà kan bàbá wa nígbà tá à ń kéwulé wọ́n máa sọ yí pé ìjọba ló ní ká fagídíjayé oníṣòwò ló ní rọ́ pẹ̀lú èké àlùfáà ló ní mímọ̀ tó yẹ kóró ṣùgbọ́n ní ìsìn ẹ̀yin àfáà ti sàmọ́ ní ìdísìn ẹ wá máa bá yẹn chíńjẹ ẹ wá máa ní ìjọba ló ní ká fagídíjayé oníṣòwò ló ní rọ́ pẹ̀lú ẹ̀tàn àlùfáà ló ní ká rìn ká sì máa yan nínú òsìwò lọ yan mo rò pọ̀ rí ọ̀ so ìmọ̀ tó yẹ kóró ní ẹgbẹ́ máa fà ṣé wọ́n tó gbé tí àlọ́tọ̀ mú kọ tí àtọ́ rí ara fi pé ẹ̀yà náà lọ́ńdọ̀ tẹ́ ẹ bá lè rán ọmọ yín láàrin ọdún kan ọmọ tí ò ju ọmọ bí ọdún 7 8 lọ ẹni kọ́ lọ lé kí àwọn Pakistan kó wọn lọ kọ́ ní alukur'an bọ́lá ọ̀sìn sọ̀kalẹ̀ kẹ́ wá ní káfá wọn ka Fatia ẹni tẹ́ fẹ́ jókòó kásáwì rẹ̀ kọ́mọ yẹn ó ka Quran káfá ẹ̀ẹ́rì pọ́mọ tó lọ kí ó láàrin ọdún kan ọmọ Quran ká jẹ́ ń tẹ́ lọ́rọ́ ti lọ sẹ́yìn tí ò wá máa alukur'an ká ọ̀rọ̀ Fatia là ń kà lọ́yìn bí yàn bá wọn Fatia ká kò nírun tá a bá tiẹ̀ gbọ́ páwọn èèyàn lo àsìkò wọn síbi táyé ìwà ẹ̀yin tẹ́ wá lẹ́ẹ̀ ló bí ẹ̀sìn tẹ́ ẹ̀ gúdù nǹkan a ti gbà páwọn kan lò síbi táyé ẹ̀yin tẹ́ ẹ̀ lọ síbi táyé à ń pèyìn sákèsì ẹ̀yin náà ẹ lọ máa kọ́ ṣùgbọ́n ìwọ tí ọwọ́ lò síbi tẹ̀sìn tẹ́ ní àǹfààní ẹ̀sìn fọ́ọ̀mù pa àǹfààní ìwọ wọn ní ẹ sọ pé ẹni tí ó bá dárun gbọ̀n sí yọ wọn ta ló ṣerú fatiwa bẹ́ẹ̀ nínú àwọn àfa ta ló ṣerú fatiwa bẹ́ẹ̀ ọ̀pàrọ̀ mọ́nà kí bọ̀lá àbúrọ́ọ̀dù ni ẹnìkan kò ṣerú fatiwa báwọn irun gbára ẹ̀sìn ni ọwọ́ ni kàn sọ bí tí ó wà nínú kinní kan àfa kan fa irun gbọ̀n Saudi ẹ dákun kò sí àwọn òsín pasanati gbogbo Saudi ọba àfarun gbọ̀n gbogbo kinní kan ọba irun tó bá wà nínú ẹ̀sìn kódà fẹ́ẹ̀kì Jésù tí wọ́n gbé wá orí pé wọ́n fi irun gbọ̀n sí irun gbọ̀n is a sign of wisdom àpẹẹrẹ pé orí èèyàn pé àwọn pòfẹ́sọ̀ gan filẹ̀ wọ́n láwọn rí pé táwọn bá filẹ̀ làákà ìmọ̀ṣà ọ̀rá dé irun gbàbí àwọn bàbá yín tó wá filẹ̀ lánàá káàkiri àwọn bàbá yín tó filẹ̀ lánàá tí ẹ fi irun gbà ń lẹ̀ ò sí wọ́n ṣe àbí àbọ̀mọ̀ pé sí ń bọ̀ àwọn àfáàní lánàá ẹ̀rọ àwọn bàbá yín bẹ̀ àwọn bàbá yín ṣèrànù ni kọ́dám so òdodo ti dé àsàlátù yìí ti ń tún London pẹ̀lú tí Saidi ń sọ ara wa ń kan yín àwọn ní ọ̀sìnfà tí ọ̀wà rí nǹkan kan mọ́ tó yẹn bá fẹ́ rọ́bìṣì nǹkan tó bá jẹ́ pọ̀ sọ̀rọ̀ torí tó múlà ká ìlọ ni àbá ti bọ́ta níjọ́ kejì tá a ti gbọ́n àkànrọ̀ bọ́ta àwọn àmọ́ bọ́ mú kínní ṣùgbọ́n mọ́ kọ́ òkè ó tún pe fí kìtàbù ìrùpọ̀ jáde ibi tó lọ pé ìgbẹ́ná ń gbẹ̀ sí pé ẹni tó jẹ́ mùdírù lè kéwìn náà Rawahu Shaykhani Imam Shaykhani lọ́gbà wá odidi àgbàfà kọ́lọ̀ ń kọ́ sàánú so òun ló fi jẹ́ yí pé ẹ jẹ́ ká ẹ má tako òdodo Ọlọ́run ní ghayril maghdubi alayhim ní tọ́lọ́run fi bínú láwọn Yẹhudi ó ní pé wọ́n mọ òdodo wọ́n sì ń tako wọ́n mọ òdodo wọ́n ń tako so ọ̀gọ̀rọ̀ afá ní ìsìlọ́mù òdodo in tó wà lára ẹ̀sìn ẹ̀ ń sọ pé ó sì ń bẹ̀ awí èyí ìkan náà Mubarak àbẹ̀wò ní ń pè rẹ̀ ní wíwọ́n ran wọ̀nran ní jáwé náà mìírí báyìí ní mìírí wọ́n ran gbogbo àwọn àfà ẹ má dákẹ́ ẹ má polongo súnà ẹ sì ṣera yín lọ́kàn ẹ polongo súnà ọ̀ràn bàjẹ́ lọ́wọ́ ìmọ̀ tó yẹ kóró ní súnà náà lọ́wọ́ wàláhì ìbàjẹ́ yìí ti pọ̀ ìfẹ́ má dákọ̀ àwọn institution àwọn èèyàn ti ń kó fáírọ́ọ̀sì táwọn mọ́mọ́ institution náà ti sọ pé àwọn àfáà ti sọ wípé a lè fẹ́ díìsì sẹ̀rí mọ́ wọ́n sì ń fi ara ní àwọn ọmọ tí wọ́n gbé súnà lọ́wọ́ káàkiri kí ọmọ sọ pé ṣéṣẹ́ Adam lọ sọ bẹ́ẹ̀ ni àbí bàbá Kamali
ṣé ó Kamal dì wọ́n láwá fàṣì dì ìṣẹ̀sìn ṣé Adam sọ bẹ́ẹ̀ ẹ sì ń kọ́yìn sí gbogbo táwọn àbáyé sọ ẹ sì máa ní mọ́sí àbí wọn lẹ́wà pẹ́ nìkan bú wọn àbẹ́yìn òrì kílẹ̀ ti ṣé Adam ti fi ta yí pé súnà nàbí láà máa fi ṣe ẹ̀sìn pé Ọlọ́run sọ Kùránì kalẹ̀ ẹ̀ẹ̀rí clifton ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ sọ̀rọ̀ níbi tí àwọn Kamal sọ pé tọ́ ọba tẹ̀ fún yàn àtẹ̀ntí ẹ̀ tẹ̀ fún àti wọ ẹ̀yìn méjì lẹ́jọ́ rojọ́ wájú Ọlọ́run ẹ̀ẹ̀rí lẹ́yìn ẹ̀fọ́ bò bàbá Albani lè ń bá wíkẹ́ Albani ní wọ́n mọ́dọ̀bálẹ̀ fún yàn ọwá ní ṣé múra ilé àsọ yí pé ẹnìkan bẹ olùmọ̀ sí pé fún ṣé múra ilé à yí pé ń gbọ́ ọmọ òun ti gbọ́ wà sí pé kí wọ́n má tẹ̀ kalẹ̀ ṣé ó Kamal lọ́ba ni wọ́n máa ṣe pé fún ṣé ó Kamal ọ̀sọ́ bí ṣé múra ilé à ṣe sọ kò lè lágbára tó bí àbáwá Kamal ṣe sọ ń gbọ́ o ṣùgbọ́n bí ṣé ó Kamal ṣe sọ kódà wọ́n tún sọ débi pé àwọn méjèèjì wọ́n dọ̀rọ̀ jọ wájú Ọlọ́run ẹ wá ní ọtí ń tú ayé àtúfà àwọn èèyàn London tí àbá Kamal ọ̀sọ́ kí ló tó fi jẹ́ pé tíṣẹ́ ìmúra ilé àlọ́wọ́ àrísọ àbúrò orí clips ẹ̀ a ní ẹ má ya ọ̀tẹ́ ẹ̀sìn gọ́yìrì ní magdubi alayhim in tó lọ́n fi bínú láwọn Yahudi lórí o ní pé araful haqqa wọ́n mọ òdodo wọn ò sí kí ni wọn ò tẹ̀lé gbogbo ẹni tó bá ti mọ òdodo tó wá bò mọ́lẹ̀ ẹni ìbínú Ọlọ́run ni ẹni èpè Ọlọ́run ni kí ló fọ wàhálà àwa ní kájọ sí dìbẹ́tì ìwọ́n tó lè sọ lọ́wọ́ àṣẹjú kan tọ́ wa ní kájọ sí dìbẹ́tì sọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé kìíní ni lọ àwọn tó kọ́ ń kéw táwọn tó kọ́ ń kéw bá lè jáde so àwa láàmú wa so ìmọ̀ràn ní kẹ̀yìn ara London ẹ̀mọ̀ tẹ́tẹ̀lé ojú ti là ẹ̀ńtẹ̀ǹtẹ̀ sáwínú ẹ̀ńtẹ̀ǹtẹ̀ sáwínú ẹ̀ ń bá wà lẹ́yìn irú eléyìí fún àtọ́ ẹkún lè mọ̀ yìí pé nǹkan ti ṣe so Ọlọ́run wa ní wọ́lá gọ́ọ̀lìn àtàwọn tí wọ́n sọnù àwọn wo ló sọnù àwọn nàṣọ́rọ́ kí ló dé táwọn fi sọnù ó ní pé àwọn ń tiẹ̀ Ìmáàmù Ibn Taymiyyah rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ olùjọ́sìn nínú ọmọlẹ́yìn ànàbí tí ó lọ wá ìmọ̀ fàfi ìṣàbà ń bí nàṣọ́rọ́ òun náà ti lọ́jọ́ nàṣọ́rọ́ so ti di báyìí láfi sọ pé ẹjọ́ nítorí Ọlọ́run ìmọ̀ ẹ̀sìn ní ẹ jẹ́ ká gbajúmọ̀ kì í ṣe tẹ́lẹ̀ pé gbogbo ọ̀dà àfà ẹ jẹ́ ká béèrè ká farabalẹ̀ súnà yìí nídìí ẹ̀kọ́ ó nídìí ẹ̀kọ́ ìsìláàmù nídìí mọ̀ kí ló tó lọ́n fi sísọnù ròyìn àwọn nàṣọ́rọ́ torí pé àwọn ń tiẹ̀ àwọn ò ní kíbla kankan ẹ máa wò ẹ̀sìn nàṣọ́rọ́ ò ní ẹ̀rí kankan chọ́ọ̀chì eléyìí lè dúró báyìí pé tó bá di aago 9 ní làwọn bẹ̀rẹ̀ sí jọ Sunday so ìtọ́wàlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè láago 10 ní làwọn bẹ̀rẹ̀ kọ̀sáburú o bí ó ṣe wá bẹ̀rẹ̀ ní wíìkì tó bá jẹ́ pé hallelujah 4 òun ló fi bẹ̀rẹ̀ ní wíìkì elé tó bá di Sunday tí ń bọ̀ pastor lè decide kó ní pé lónìí ìjó lásán láàrin 30 minutes wọ́n kàn máa lọ ẹni ẹ kò ní ìbéèrè náà ara church but last week hallelujah 4 mọ̀ ní òní ìjó 30 minutes ìntẹ́mà ti gbé wá wọ́n gbé lọ́nu ìlú kan bẹ ní Rivers State ibẹ̀ mo ti sáà ọjọ́ ọjà wọn bí ìjọ kẹrin lọ́jọ́ ọjà wọn àwọn church tí ń fẹ́ gbọ́rí láyé ọwà náà lù wọ́n máa ń pè bẹ̀ ní Indoni so ní Rivers State ní Onega local government so àwọn church tí yàn fẹ́ gbọ́rí ọ̀pọ̀ ìjọ ọjà wọn ìjọ tó bá ti lè bọ́ ọjọ́ Sunday gbogbo àwọn churches tó wà náà lù kò sẹ́ni kẹ́kẹ́ tí wọ́n àwọn méjì wọ́n pín sí àwọn kan sọ pé káwọn èèyàn wọn ó jí wá ní aago 6 wọ́n tètè ṣe ìsìn aago 6 wọ́n parí 7:30 tọ́rọ ọmọ Ìgbò wọ́n ní fẹ́wó débi pé tó bá yẹ di 80 pásítọ̀ ààrẹ nìkankan wọ́n ó jí wá ní àwọn kan wọ́n ò fi tí wọ́n sí rọ̀lẹ́ bí 4:30 mo á ń sọ fáwọn kan náà àtàjọ́ sáfù yìí pé ọ̀dà èwo ni Jésù gẹ́gẹ́ sí sí àárọ̀ ló ṣèṣìn ní àbọ̀sán tó jẹ́ pé ń jọ ọjà mo ní sórí tó ẹ pé Islam bá wà nù lù ìjọ Jímọ̀ torí kò sì máa sí kankan nù lù ìgbà táwọn afẹ́ kù ń bẹ̀ lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ sí ilẹ̀ mọ́ṣáláṣí sínú lù tó jẹ́ mọ́ọ̀sì àkọ́kọ́ nínú bẹ̀ so àwọn tó bá jẹ́ pé tí mo ní tí mọ́ọ̀sì bá débì ìtàn ìjọ Jímọ̀ bí wọ́n fọjà bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ọ̀lọ́ kírun nítorí mọ̀ pé ẹ̀sìn tàtọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n là dọ̀ọ̀lì àwọn tí wọ́n nù tí wọ́n nítorí pé kí ni o àwọn èèyàn ìbéèrè ẹ̀rí kankan lórí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe wọ́n kàn máa ṣe lọ láìlẹ́rìí ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni nínú Islam tó bá jẹ́ yí pé kàn sí ìjọsìn láì lọ béèrè ẹ̀rí tí ó mẹ̀rí tí fi ń ṣe fàfi ìṣàbà òǹbì nàṣọ́rọ̀ ó ti jọ àwọn nàṣọ́rọ̀ Ọlọ́run á fẹ́ ká wà láàrin
najma'u bayna al-ilmi wal-ibada a mú ìmọ̀ a tó mú ìjọsìn so ìyẹn ni wasatiyya mùsùlùmí náà ó ní mú ìmọ̀ lásán láì ní wúlò ó sì ní mú bàdà láì ní ṣe kí ni o láì ní sí ìmọ̀ ń bẹ ọ wà láàrin méjì wala dọ̀ọ̀lìn àwọn tó nù òun làwọn Nasara ṣé wọn wà nù mùsùlùmí ti wá lọ kọ́ sí wọn lónìí December ló ti wọlé tẹ́ mùsùlùmí náà wọ́n jọ máa sọdún wọn tẹ́ máa ń sọ mùsùlùmí kí ọdún òsà ni yàrá kí ẹni ọdún babaláyé náà wọ́n jọ ṣe ọdún wo ní ń bọ̀ láyé àwọn wo ní máa ń wọṣọ rẹ́ẹ̀dì àwọn bàbá Ṣàngó nígbà wọn ò ní bàbá kérésì ó wá láti Róòmù aṣọ wo ní ẹgbẹ́ sí lọ́rùn aṣọ rẹ́ẹ̀dì so ó ti mọ̀ pé torí òsà ni so kò sílùú tí wọ́n ti bo òsà tó Róòmù lágbàáyé ojúmọ́ kan oògùn kan ni so aṣọ wọn pé ọdún òsà ni à ń ṣe wọ́n fi ń celebrate ọjọ́ ni so pé àwọn mùsùlùmí náà yóò tó àwọn àtakò àwọn àfáà yìí náà wọ́n sọ pé wọ́n ṣe bọ́dún tuntun ni kí ni ṣe bá jọ ń gbèlú ni ṣe bí déètì làǹkà nígbà òdìdí àgbálẹ̀ kí ó tiẹ̀ ń sọ pé ṣe bí ṣé wọ́n ṣe táìsì mọ́sáàsì láyà nàbí dèdè ní táà ń sọ náà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ràkùnrin ilẹ̀ bá máa gan kọ̀mọ̀ntì à ń pè ní bídíà ẹnìkan sọ ó lóun ga tóun òkè nígbà tóun gbọ́ sí wa òkà síbi ń tí à ń sọ man ahadatha fi amúrìnà ṣé rádìífì ni ànábì ní ẹni tó bá dá nǹkan lẹ̀ fi amúrìnà nínú àlámọ̀rí wa ẹ̀sìn là ń sọ o àṣọ nǹkan táyé inú nǹkan táyé ni tá à ń lò tí gbogbo ayé ń wò lẹ́ẹ̀kan náà fóònù handset WhatsApp Facebook nǹkan kan so gbogbo àwọn eléyìí mo bá hùn fìlà àṣẹ Ọlọ́run sọ pé òun dá gbogbo àwọn nǹkan fún wa ìwọ ló wá lè tọ́nu ẹ̀ sí n tó fi gbalada mọ́tò gígùn ìṣẹ̀ṣẹ̀ ìwọ ló lè tọ́nu ẹ̀ sí n tó fi gbalada ibi tó bá lò sí ni ansẹ̀ tí ìṣẹ̀ṣẹ̀ ìwọ ló lè tọ́nu ẹ̀ sí n tó fi gbalada ó sì tẹ́lẹ̀ fi gbẹ̀sẹ̀ bọ́ ọ bá ṣe lò iyùn ṣùgbọ́n tá à ń sọ ni fi àmùrí náà ẹ̀sìn lọ́rọ̀ ní kànábí ò gbé wa ìtànàbí ọ̀bá ti wá sí nínú ẹ̀sìn in tó bá ti nípìlẹ̀ wọ́n kó Kùránì jọ lójú ayé ànàbí wọ́n ń kọ́ sáwọn ààyè wọ́n ti kọ́lẹ̀ in tí a kọ́lẹ̀ so ó rò pé akúrí ni àwọn sọ̀hábà ni wọ́n ń kọ́ nǹkan lẹ́nàbí ọ̀sọ́ kúkú wọ́n mọ̀ kọ́ àti kójọ rẹ̀ wá di wàhálà ẹgbà tánàbí tó dú because wọn ò létí ìkójọ láyé ànàbí sallallahu alaihi wasallam náà ojoojúmọ́ àbáwọn àsìkò kan sásìkò kan ànàbí ò tún lọ́lọ́ tó sọ àyà kan kalẹ̀ ọya àyà tọ́lọ́ sọ kalẹ̀ ẹ lọ fi sínú súrà báyìí yóò tún béèrè pé ọya eléyìí sọ kalẹ̀ ẹ lọ fi sínú súrà báyìí ṣé wọ́n wà sáré compile incomplete record wọ́n compile ẹjọ́ àbí ní tí ò tí ì pè ṣe bí kó ànàbí dé suddenly ni ṣé wọ́n lè tí mọ̀ pé ọbẹ̀ ẹkú ni ńgbà kú dé ẹ̀hán ní agbàpọ̀ wà yìí ti já ibi ìbànújẹ́ dé Umaru gẹ́ lóhun ọ̀gbà pànàbí kú ẹ wá expect pé wọ́n compile Quran jọ lójú ayé ànàbí báwọn ṣe bí tó bá ti ń sọ̀kalẹ̀ yóò tó mọ́ ní ẹ̀yìn tẹ́ ń kọ́lẹ̀ ọyẹ lọ kọ́ síbi báyìí kò tí ì pé wọn ò létí sọ pé ó ti pé lójú ayé rẹ̀ ńgbò òkú mọ́ tẹ́rí pé wà yóò sọ̀kalẹ̀ mọ́ tó ń tí bọ́lá ń sísọ al-yawma akmaltu lakum dinakum mo ti pé ẹ̀sìn yín fún yín àwọn sàbẹ́sì tó máa expect ànàbí ò tí ì pàṣẹ kankan fún wọn pé ọyẹ lọ compile ẹjọ́ ọ̀rọ̀ míì tún lè wáyé náà so ó lè jẹ́ nǹkan mìíràn náà ó tó sọ bóyá lọ́wọ́ tó tó àṣírí àwọn kan pé ànàbí àwọn kan báyìí tó ń ṣe báyìí o tí yóò ní jẹ́ pé òfin tuntun míì wáyé mọ́ òfin tuntun míì ni ò lè wáyé mọ́ bóyá nìkan bá ṣe nǹkan láàrin wọn Ọlọ́run lè tú àṣírí rẹ̀ fànàbí kí ni Abubakar àti Umaru tí ni wọ́n lọ ṣe lọ́dọ̀ Umu Aiman ànàbí lọ́ máa ń bẹ̀ wò lójú ayé rẹ̀ nígbà tí ànàbí wàá kú tán Abubakar àti Umaru náà wá ní ẹjá náà lọ bẹ̀ Umu Aiman wò bánàbí náà ṣe lọ máa ń bẹ̀ wò nígbà wọn dọ́dọ̀ Umu Aiman tí a pé Umu Aiman wà ní tọ́tọ́jú ànàbí tí a dọ́dọ̀ rẹ̀ ní Umu Aiman bá ń sunkún Abubakar bá ní awalam ta'lami sọ́ọ̀mọ̀ wípé ànàbí sallallahu alaihi wasallam ibi tó wà ní ìsìn ọ̀ ń banújẹ́ lórí ànàbí ibi tó wà ní ìsìn ó lóore ju ibi tó ti kó yìí lọ ànàbí ti wà lọ́dọ̀ lọ ní ti ń gbádùn Umu Aiman ní ṣé ìwọ̀n àmọ́ pé ibi tánàbí wà lóore ni ṣùgbọ́n in tẹ́ mọ̀ pé ti ń pa mí lẹ́kún ni pé annal wahya qad inqata'a ṣé mọ̀ pé kò ní sí wáyé mọ́ ni tá a bá wà tí ọ̀dà Ọlọ́run ọ̀ràn mẹ́lẹ̀ káwà kọ́sọ́fà nàbí ní ìsìn táwa ṣe tí ọ̀yọ́lọ́nú tá a bá ń wúwà tí ọ̀dà kò sẹ́ni tí wọ́n ràn wá mọ́sáyé wáyé tí Abubakar àti Umaru bá òkè òótọ́ mọ̀ ní fàbádà a yabkiyan bá méjì ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún náà ìdàn wọn ń kọkọ lójú ayé ànàbí ẹ wá ní wọn kọmpáìlì ẹjọ́ àwọn ọ̀rọ̀ wọn ràn wọn tó ọyẹ káyìn náà mọ pàmò kí ó ń kalẹ̀ yìí pé ẹdún sí ń tà sí sọ ìsọsí bàlá ká ẹmọ ṣùgbọ́n àwọn àtẹwọ́ màsánà kúnlá fún yín so wọ́n ti kọ́lẹ̀
nígbà táwọn ibi tí a kú tán ókè gbogbo ntẹ́ ẹ̀kọ́ ẹja kójọ ṣé wọn ọ̀kọ́ lójú àti rí pìlẹ̀ fún nínú ẹ̀sìn ìta bá ti rí pìlẹ̀ fún nínú ẹ̀sìn kì í ṣe bídíà mọ́ tó bá jẹ́ pé wọn ọ̀kọ́ ní ìsìn wọn kàn ń ha sórí nìkan láyé ànábì tí wọ́n ń ha sórí tó yẹ pé ń gbọ̀ wá kú tán ni wọ́n á ní akọ́ọ́lẹ̀ iṣu ọ̀tọ̀ nìyẹn láàsọ pé no ìtọ́lọ̀ ń fẹ́ fún wa ni pé ká máa gbé sórí ni kọ̀ọ̀kẹ́ ká kọ́ọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti kọ́ ànábì sí ní sẹ́kírítì ti ń kọ́ ṣé bídíà lélẹ́yìn tẹ́wàá fi ń sàpèjúwe ló jẹ́ pé níta ń sọ ní tí ò sí nínú ẹ̀sìn ẹgbà báwọn Fatiha nù anabi sallallahu alaihi wasallam ó ní tí ẹrú bá sọ yí pé alhamdulillah ọlọ́run sọ pé majada ni abudi ẹrú mi ròyìn mi ó ń gbé mi ga tí bá ti ń káyà kọ̀ọ̀kan lọ́lọ́run máa dá lóhùn ọlọ́run wá ní tó bá débi iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run sọ pé bayni hadha bayni wa bayna abdi àdéhùn tí jọ ń bẹ láàrin mi àtẹrú lélẹ̀ lọ kàdísì àdéhùn tí jọ ń bẹ láàrin mi àtẹrú ni pé má jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ ní kọ́ ọmọ wárán lọ́wọ́ wá sí ọlọ́run wà ní wàlẹ̀ abudi ma sa'al tẹ́rù mi bá béèrè nǹkan báyìí ní ìsìn máa fún tọ́ ọba ti lè pé léyìn àṣẹ pípẹ́ àdéhùn tọ́ lọ́ọ̀ nínú sọ́tìlì Fatiha ó náà ní pé má jọ́sìn fún nǹkan mi má sìn gbẹ́rẹ́ má jó oògùn má wà rọ̀rọ̀wọ́ má lọ pàrọ̀ àròjọ sídìí sàárè má lọ máa sàárè sí òkè má pé àjẹnu gbogbo àwọn nǹkan tó yọ ọba jẹ́ abaláwo kọjá abaláwo tó ọba sí Islam sí Islam tó ọba ti lè ṣe Fatiha tó nǹkan òwúlò Fatiha wà ní rúkúnù min arkanu sọlá orígun kan ní orígun ọ̀run ni ànábì náà tí ọba ti mọ Fatiha la salata la kò sí ìrun fún kódà àwọn àfáàfà mọ́ra wọn lọ́wọ́ àti sọ̀yún nínú fíkìú tá a máa ń ṣe níjọ́ Sunday láàrin 9 sí 9:30 ṣùgbọ́n a ti sọ di 8:30 sí 9:30 so fíkìú tá a máa ń ṣe a ti sọ tá a bá lọ wo orí YouTube alhamdulillah àwọn mùsùlùmí kàti bá gbogbo ẹ̀ pátá sórí YouTube tá a bá ti tẹ Sulaiman Ibrahim ẹ̀sà òkè yóò gbé jáde lórí YouTube a lọ wò a ti sọ fún wa pé kíka sọ́tìlì Fatiha káka Fatiha lórí ìrun sẹ́tí ìmáàmù bá ń kà sáwọ́ta wà lẹ́yìn sáà ní ìkà àwọn àfáàfà mọ́ra wọn lọ́wọ́ a dẹ̀ ti sọ níbẹ̀ tá a ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ táwọn àfáà sọ ṣùgbọ́n èyí táwa rí pọ́fẹsẹ̀ múlẹ̀ jù òun náà ni pé tí ìmáàmù bá ń ka Fatiha sókè àwa tá a wà lẹ́yìn a ní ká nǹkan kan ju Fatiha nìkan lọ àwa náà ka Fatiha àti àwọn ọ̀rọ̀ pọ̀ táwọn àfáà sọ a máa lọ wo fídíò yẹn a lè rí lórí wọ́ọ̀lù mi náà mo ti ṣe lọ lórí ọ̀rọ̀ orígun ọ̀run so a ti ṣàlàyé léyìn lọ ṣùgbọ́n níbi Fatiha lágbára dé àwọn àfáà ní kódé ní tí ọba lè ha Fatiha so lè fi nǹkan mi jìrọ̀ ọ̀ràn yẹn ní kí mùsùlùmí ọ̀há Fatiha torí ní ó fi kírun ṣùgbọ́n tí làákàrẹ̀ ọba tí ì gbé Islam wá ní kọ́ máa sọ yí pé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah adúrún tó wí nǹkan náà kò tó lélẹ́yìn òun náà ó yẹ kó ti lè ha Fatiha so àwọn àfáà wá ní tí ọba wá mọ sọ́tòlì Fatiha ká tí ń kàrà dáadáa ń kọ́ ìyẹn ni ojú kòkòrò táwa mùsùlùmí gbọ́dọ̀ lọ sí ẹ jẹ́ ká lọ ọmọ sọ́tòlì Fatiha ká kò dáa fún mùsùlùmí kọ́ ọmọ Fatiha ká ọgọ́rẹ́ tó péré láàfáà bó ṣe wà ní bídíà náà lọ́wọ́ àná ń súná o tọ́hún kàkàkùkà èyí ìdágbà arí ọmọ 60 years tọ́gbà sílámù nínú àwọn sálàf tó sì ha odidi alukurani sórí kó tó jáde láyé o kò yẹ kó lè burú fa à ń wáyè ayé ti rọrùn a lè ní platform tá a fi máa kẹ́kọ̀ọ́ lórí WhatsApp lórí Facebook báyìí o lórí Twitter o ní tá a fi máa ṣe dáadáa tá a sì tẹ̀lé kínú pé ókè kéèyàn ti ẹ̀ mọ sọ́tìlì Fatiha ká pẹ̀lú àwọn súrà bíi mélòó kan náà alukurani kẹrin ní tá a fi ń kírun lójoojúmọ́ téèyàn ọba máa ká tó jẹ́ pé ìkàkùkà ní ká tí ó bà túmọ̀ jẹ àwọn àfáàní kéèyàn kó lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ o ọ̀gọ̀rọ̀ mọ́mùlọ ẹ̀ wọ́n kó lẹ́yìn rẹ̀ nílẹ̀ Yorùbá o tó ipa kan ní òfìkà alhamdulillah kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o arrahmanir rahim so ẹlòmíì gan níbi ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bó ṣe wà ní bídíà lọ́wọ́ àná súnà táyẹ̀lì tá a bá ti lè ṣe ara fìpẹ́ jẹ́ fún yín lápòjúwe kan téèyàn bá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim na'madu wa nasta'inuhu wa na'udhu billahi min shururi shay'in téèyàn bá sọ pé ìtumọ̀ ni pé wa na'udhu billahi min shururi ìwọ à ń fi ọwọ́ sọ kúò níbi min shururi anfusina kúò níbi àwọn aburú ẹ̀mí wa àfọlọ́hun wá sọ kó ń bẹ́nu so tó bá wá lọ yí ẹlòmíràn sọ pé wa na'udhu billahi min shururi ọwọ́ àfi pé sìn ìtumọ̀ ni pé àfọlọ́hun wá sọ kó ń bi ìdùnnú pèsè ayé rẹ̀ ṣìn tó di sìn ṣìn taburu sùúrù ìdùnnú ọwọ́ àfọlọ́hun wá sọ kó ń bi ìdùnnú gbèsè ayé rẹ̀ ṣé ó yẹ kí àfọlọ́hun wá sọ láti ibi ṣíṣe ara fi pé ẹ̀wù nǹkan
alihamdu ha ní bẹ́ẹ̀ tó bá ilé lọ fi pé ha pé alihamdu ikú ni fọ́lọ́n ní fi máa ń dàbí ẹni pé àwọn àfáà tó bá jiná ní kéwú yóò máa mọ̀ dàbí ẹni pé àbí ẹni gbéraga no torí pé tí wọ́n kàn ó ti rìn wọ́n lá ó ti rìn wọ́n jákè pé ìtukùtù ti ṣẹlẹ̀ ìtumọ̀ ti bàjẹ́ títún bá ti bàjẹ́ sínú ọmọlẹ́ká gan ó dùn tó ń pèkè púpè tó sí kálukú sì mọ̀ bí èèyàn ṣe ń struggle gbèsè ayé rẹ̀ tí ó wà di tẹ̀sítà ní gbogbo ẹ ti rọrùn pé no wọ́n ti translate ẹ̀ sí èbò fọ̀rọ̀ èbò lẹ̀ lọ kọ́ Umar ibn al-Khattab nígbà tó di amiru ó ní ta'allamul arabiyya fa innaha min dinikum ẹ lọ kọ́ èdè Lárúbáwá torí inú ẹ̀sìn yín ló wà ẹ jẹ́ lọ mọ̀ suratul Fatiha ká dáadáa kí wọ́n sì tẹ̀lé kí inú ẹ̀ fún wa kì í ṣe kókó mọ̀ kọ́ńtà jù kí wọ́n sì tẹ̀lé kí inú ẹ̀ kí wọ́n là kọ́nà wa kí wọ́n gbé sí alẹ́ nu tí mọ̀mọ́ ọ̀bá mọ̀ Fatiha ká èyàn ó kó lẹ́yìn rẹ o torí pé èyàn lọ pàdé Ọlọ́run suratul Fatiha èyàn gbọ́dọ̀ mọ̀ ká ọ̀ràn yẹn ní kí gbogbo mùsùlùmí mọ̀ ká mọ̀ wò ká ṣé ìwà ní mọ̀ Fatiha ká ni tábà ní amádára wò ká máa pè wọlé nìsín kálukọ́ máa ká Fatiha so yóò di out ago ni o àwọn èèyàn máa sá lọ ni tí ẹ bá fi ń ṣe screen fáwọn èèyàn tó lọ Mọ́kà ọ̀pọ̀lọpọ̀ ẹni tó gba fọ́ọ̀mù Mọ́kà rí lọ so àìmọye àbáàdì ní àìmọye umu nẹ́ẹ̀sìn àìmọye kìnnìkan tí a kà ya umu làṣẹ kalẹ̀ so ìyá àdínì kalẹ̀ kìnnìkan àdínì nǹkan àdínì tí wọn ò lè dá Fatiha kà àlébù ni o so ká gbìyànjú ká lè kà so gbọ́dọ̀ a'udhu billahi minash shaitanir rajim ànábì náà máa ń ṣe gbogbo tí bá máa ń bínú pọ̀ kó náà máa ṣe ànábì máa ń sọ pé Allahumma inni a'udhu bika min Allahumma inni a'udhu billahi minash shaitanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi wa nafthihi wa nafthihi ànábì máa ń sọ pé ìwọ Ọlọ́run mo fi a'udhu billahi minash shaitanir rajim kódà ànábì àmọ́ ṣe ń tahajjud mo ń fọlọ́run wá sọ kó lọ́dọ̀ èṣù min hamzihi hamzu rẹ̀ ó ní bí alimutatu bí kí èso àwọn àbíwò ìran kan náà jẹ̀nu ni ànábì máa ń fọlọ́run wá sọ̀kún bẹ́ẹ̀ ipe tí máa ń bìlù yàn téèyàn kàn máa dákú sí é ó ní hamzu wọ́n lọ mọ́jọ́ máa ṣẹlẹ̀ sí mi káà náà máa ṣe àdúrà pé a'udhu billahi minash shaitanir rajim min hamzihi zayu zedi láfikọ́ min hamzihi kó níbi ṣubú sí é atẹ́gùn òbú tí táǹjẹ̀nù ń bá rìn tí máa ń fẹ́ lùyàn wà nafuhihi àti bí kéèyàn ò jẹ́ onígbéraga ànábì bẹ́lọ̀ kọ́lọ̀ mọ́sẹ̀ onígbéraga onímọ̀tò wà nafsihi wà nafsihi nafsu orin èṣù àwọn àfáà tó sí ṣẹ́rù orin so wà àfáà tó nẹ́sìn pé Islam ò ní ọmọkọrin sórí orin tí a ń lùlù sí irinṣẹ́ èṣù ni ànábì máa ń fọlọ́run wá sọ̀kún bẹ́ẹ̀ ká gbìyànjú suratul Fatiha ká mọ̀ ká dáadáa so inshallah so in kana fil umri baqiya نستمر في الأسبوع القادم على تفسير سورة من سور القرآن الكريم وإن شاء الله نبدأ من سورة من جزء الأمة إن شاء الله تعالى so أفعنا الله بلون أن يرينا الحق حق وارزقنا اتباعه وأن يرينا الباطل باطل وارزقنا اجتنابه إنك على كل شيء قدير so قرب لكلا كوجكي أمو دودو كاسي لتلي كما يرونيرو كاسي لجناسي كلون كولا جكان سورة gbogbo akínà kí bo wà lábúrò so ọlọ́run balikọ́lá kọ́ bá ní san yín ní ẹ̀san olóore ẹni tí ń parọ́ fatiwa bú mẹ́yìn a ti sọ pé àfọ́ ò lè ṣerú fatiwa bẹ́ẹ̀ so láíláí torí pé ń tọ́ yanjú ní Sheikh Sulaiman wallahi bí máa nà lè kẹ́límà so in ti ń dùn àwọn bídí àánú pé àwọn ò rí irú àfáàfà yọ so láàrin wọn ọmọ èyàn ó pé kí oríire ó wù bó ní káfó lo àdàbí àfó lò bó ní wọ́n lo màdí àfó lò bó ní wọ́n lo màrìkàsí àfó lò bó ní wọ́n lo àrọ̀bí wọ́n lò so quality pé sínú súnà tí è ṣe ìwọ tó wà ń sọ pé inna salati wa nuski wa mahyaya so kí ni jẹ́bà ẹja lọ mara fi pé bí sí ń bẹnu bídí àríkẹ́ mọ́ sọ ní bẹnu súnà náà gbogbo ọ̀tá fẹ́ represent súnà dákun má sìsìkúsì má pèpèkúpè ìtumọ̀ bàjẹ́ aróríyàn so ẹn tá àbá fẹ́ bá ṣe dìbẹ́tì àkọ́kọ́ fún tí àti wọn ọ̀wọ́ tó bá ti lè dá tí àti wọn ọ̀wọ́ ká torí pé tá a bá ń gbé ọ lọ nù jìdó kéwú yóò lè yí ọ ṣùgbọ́n ò lè dá tí àti wọn ọ̀wọ́ ká àwọn àrò pé àbọ̀ ṣe dìbẹ́tì láíláí àwọn bá súnà náà ẹjẹ́ lọ wo mùkọ́dímọ̀ wa
wa na'udhu billahi min sururi so ṣe an mo ti tu itukutu ni o afa bidia wona sora kaluko sora ẹ lọ kéwú iṣẹ́ ìsìn al-ulama warathatul anbiya àwọn ànábì Ọlọ́run ò fi nǹkan kalẹ̀ tá jogún ju ìmọ̀ ẹ̀sìn lọ so ìmọ̀ ẹ̀sìn lugha arabiyya ọgbọ́ kó tó lè bá dá sọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ kí mo lọ ka English Quran ọmọ sí wáàsí níwọ̀n bá tí mọ̀ rẹ mọ̀ béèrè lọ́wọ́ àwọn àfẹ́sìn àfààní Ọlọ́run bẹ́ lọ́n kọ́lọ̀n jẹ́ alẹ́ mọ̀dodo lódodo ká lè tẹ̀lé ká sì lè mọ̀rọ̀ nírọ́ ká lè jìnà sí هذا وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا ان شاء الله تو تو ديجو ساندي لا غو مẹjọ àbọ̀ a ma tẹ̀síwájú lórí ọ̀rọ̀ fíkì wa lọ subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin